tó ládì ìtawà yìí ẹni onímọ̀ yóò ṣẹ̀rù ayé yóò ṣẹ̀rù oṣó pẹ̀lú ajẹ́ yóò ṣẹ̀rù ẹran pẹ̀ládìyẹ yóò ra bẹ́là fún wòlíì èké màálù dúdú fáwọn àfà yáṣẹ́wò ni ó máa bá yáṣẹ́wò ni ó máa bá ká. ẹ̀yin kan lè o ẹ tún dàbí ọgbọ́n ẹ tún gbẹ̀rán irọ́ yìí ò jẹ́ àfà èké ẹ̀tàn yìí ò jẹ́ ojú tìlà àwọn olódodo kì í tọ̀yàn bẹ́fẹ́ dà lápáta ẹ jẹ́ àgbọ̀ bẹ́fẹ́ dà lápáta ẹ jẹ́ àgbọ̀ sẹ́. ẹni wá wọn lọ ẹ jẹ́ lọ jáwọ́ ẹran mélòó lẹ pa nínú oyún ìríran yìí ọ̀fẹ́ máa ní ìgbọ̀nràn ẹ̀yìn ọ̀fẹ́ máa ní àti sọ̀rọ̀ yìí ọ̀fẹ́ máa ní ìgbàlàlà omi ọ̀fẹ́ máa ní ìgbàlàlà omi ọ̀fẹ́ máa ló jẹ́. ọlọ́run gbàdúrà wa jà. innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu sallallahu alayhi wa ala alihi wa sahabihi ومن سلك مسلكه واستنى بسنته وسار على دربه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. أيها الإخوان في الله وأخوات السلام عليكم ورحمة الله وبركاته. Adá ọpẹ́ fún Ọlọ́run Ọba, atọrọ ìkẹ́ atọrọ ìgẹ̀ fún anabiwa Muhammad sallallahu alayhi wa sallam. Abẹ́lọ́run subhanahu wa ta'ala kí Ọlọ́run Ọba kí ó bá kí anabiwa Muhammad àti gbogbo àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà, kí Ọlọ́run Ọba kó dákun kó jọ kí ó bá wa ṣe àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún ọba kan náà gbogbo àwọn tí wọ́n tẹ̀lé orí pa òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam àtàwọn sàábé. Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn lápapọ̀, Ọlọ́run bá wa kẹ́ wọn lápapọ̀. Abára wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún Ọlọ́run Ọba àlékíọlá tó tún ṣàánú wa tó ní kí a máa ṣẹ́kù títí di èní. Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fa mú, ṣùgbọ́n nípa àánú Ọlọ́run Ọba àlékíọlá òun náà ni àwa fi ń ṣẹ́kù. Àwọn tí Ọlọ́run Ọba àlékíọlá sì mú sọ́dọ̀ àfihàn wọn, Ọlọ́run kádàrá pé àsìkò tí wọ́n tó ni. Kọ́lọ́run Ọba àlékíọlá gbogbo àwọn mùsùlùmí náà, kọ́lọ́run Ọba kí ó bá wa foríjì wọn, kọ́lọ́run Ọba kí ó bá wa ṣe àlìjẹ́nà fìrìdáùsì, kọ́lọ́run Ọba kí ó bá wa fi ta wọ́n lọ́rẹ. Mo gbé látòrí brọ́dà wa Tajudeen Ashanti, kọ́lọ́run Ọba àlékíọlá kó dákun kó jọ kí ó bá wa fi oríjì wọn. Látòrí tó fẹ́ wá fi kárí gbogbo àwọn mùsùlùmí tí wọ́n tún jáde láyé, kọ́lọ́run Ọba àlékíọlá àwọn tí wọ́n ti jáde láyé tẹ́lẹ̀ náà ni àtàwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jáde láyé táwa náà lọ pẹ̀lú wọn lọ́jọ́ kan. Abẹ́lọ́run Ọba àlékíọlá kọ́lọ́run Ọba kí ó dákun kó jọ, kọ́lọ́run Ọba kí ó bá wa ṣe ikú nísìnyí fún wọn, kí Ọlọ́run Ọba àlékíọlá kí ó bá wa kẹ́ wọn, kí Ọlọ́run Ọba kí ó bá wa mójú kúrò ní láì fi wọn. Kọ́lọ́run Ọba àlékíọlá kí ó dákun kó jọ kó bá wa fi wọn wọ̀ sí àlìjẹ́nà fìrìdáùsì. Bẹ́ẹ̀ ni kọ́lọ́run Ọba kó sì bá wa ṣe fún wọn. Abẹ́lọ́run gbogbo ìgbà títí wa náà ó bá yá, Abẹ́lọ́run Ọba àlékíọlá kọ́lọ́run Ọba kí ó jẹ́ kó pa wá lórí dáadáa, lórí ìtẹ̀lé t'Ọlọ́run. Kọ́lọ́run Ọba kí ó jẹ́ kó pa wá lórí ìtẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam. Kọ́lọ́run Ọba kó dákun kó jọ kí ó wá fún wa lẹ́mìí tó gùn ká lè jí sí Ọlọ́run Ọba ìpẹ́pẹ́pẹ́. Kọ́lọ́run Ọba kó ṣe bẹ́ẹ̀ fún wa. Bí mo ṣe wá tọrọ yìí, mo tọrọ fún gbogbo ẹnì kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀. Àwọn tí wọ́n jẹ́ àwọn òbí wa náà tí wọ́n ti lọ, Ọlọ́run bá wa kẹ́ wọn. Àwọn ará ni, àwọn ọ̀rẹ́ ni, àwọn ojúlùmọ̀ ni, ẹgbẹ́ mùsùlùmí ni wọ́n ti lọ bọ́lọ̀, Ọlọ́run bá wa kẹ́ wọn, Ọlọ́run bá wa gẹ̀ wọn. Àwọn tí wọ́n wà láyé, Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn. Ọlọ́run dákunjọ àbíọ́ má jẹ́ kẹ́sẹ̀ wọ́ yíyọ kúrò lórí ìlànà Ànábì sallallahu alaihi wasallam. Àáfà wa Saheed Shittu Abẹ́lọ́run Ọba àlékíọlá, Ọlọ́run ìṣọ́ rẹ àtààbò rẹ tó nípọn ju káwọ́ ìwé ní kára lọ, Ọlọ́run bá wa fi ṣọ́ wọn. Látòrí tiwọn náà tó fi kárí gbogbo jàmáà mùsùlùmí òdodo
tí a dúró sórí òdodo tá a sì ń pèpè síbi ẹ̀sìn òdodo yìí kọ́lọ́run ọba kí ó dákun kó jọ kí ó bá wa ṣe kó ṣe àlékún dáadáa fún gbogbo ẹnìkọ̀ọ̀kan wa. Àwọn tọ́lọ́run bá ti ṣe fún wa lóore Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Àwọn eléyìí tí ó tún kù tí a tún ń tọrọ tá à ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba pé kí Ọlọ́run ọba àlékíọlá kó ṣe fún wa bẹ̀ Ọlọ́run ọba àlékíọlá pẹ̀lú agbára rẹ̀ tó tóbi jùlọ pẹ̀lú ìròyìn rẹ̀ tó ga jùlọ Ọlọ́run ọba àlékíọlá kó dákun ṣàánú wa. Oore tó ń bẹ lọ́wọ́ Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Ẹ̀yin tá à ń fẹ́ tá à ń béèrè Ọlọ́run ọba kó ṣe fún wa. Bí àsìkò ẹnìkọ̀ọ̀kan bá ti tó yóò jáde ni alimautu kafalimawaid. Ikú ó ti tó ní wáàsí òǹkàlùkù náà rò pé ìjọ kan èmi náà máa lọ bọ́lọ́hùn, ọjọ́ kan èmi náà fi ilé ayé yìí lẹ̀, ìjọ kan ń bọ̀ tí màá jí láàárọ̀ tí ìmọ̀ ní padà dọ̀sán mọ̀, àbí tí màá jí láàárọ̀ tí ìmọ̀ ní padà dalẹ́ mọ̀, tí wọ́n sọ pé lágbájá ń kọ́ ó ti lọ. So ibo là ń lọ nì, kí la fẹ́ lọ bá pàdé ń bẹ̀? Àwọn tá a bá ṣe láyé yìí, ìlànà ìtẹ̀lé tọlọ́run, ìtẹ̀láṣẹ Ọlọ́run, ìwà rere, òun náà la fẹ́ lọ bá ń bẹ̀. Torí ìwọ nìkan ni ó kù ńjọ́ náà, ìwọ nìkan ni wọ́n gbé wọnú sàárè, ìwọ nìkan ni ó kù nígbà táwọn Munkar wa Nakir tí wọ́n bá ń bi ẹ́ léèrè iṣẹ́ rẹ, ìwọ nìkan ni. So tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tún ẹrù wa dì pé innal mauta la shakka nazilun. Ikú tẹ̀ ń wò ní kò sí tàbí ṣùgbọ́n ìjọkan yóò ṣẹlẹ̀ ni. Ọlọ́run ò sì fi àgbà pín, kò fọ́jú orí pín. So bí ìgbà téèyàn bá wọ mọ́tò ni tó ń kálukú ń bọ́lẹ̀ ní bus stop rẹ̀. So Ọlọ́run ọba àlékíọlá ó ti mọ bus stop ẹnìkọ̀ọ̀kan, ó ti kádàrá ti gbẹ. So béèyàn bá ti dé bus stop ẹ̀ báyìí yóò ṣe kíni, yóò bọ́lẹ̀ ni. So títí bá ti mọ̀ lónìí ẹ tí Ọlọ́run tó fi dàsìkò tọ́lọ́run ó fi wá payé rẹ pátápátá. So tó bá rí bẹ́ẹ̀ jàmá mùsùlùmí, kí la wá ń prepare kalẹ̀? Kí ni wọ́n ń prepare kalẹ̀? Kí lèmi ń prepare kalẹ̀ di ọjọ́ tí ikú ó dé? So kí la ń prepare kalẹ̀ di ọjọ́ tí a lọ pàdé Ọlọ́run ọba wa? Kí la fẹ́ lọ bá níwájú Ọlọ́run ọba àlékíọlá? Àwọn ìbéèrè yìí ní kémi àti ẹ̀ka máa bira wa léèrè. So tá a bá lè máa bira wa léèrè eléyìí tá a sì ń wá ìdáhùn sí, a rí wípé oríire ayé àtàlùkíámọ̀ yóò jẹ́ tiwa. Kọ́lọ́run ọba àlékíọlá kó dákun kó jọ kó ṣe wá ní olóríire láyé ń bí àti ní ọjọ́ ìgbéǹde àlùkíámọ̀. Lónìí pẹ̀lú àṣẹ Ọlọ́run a máa tẹ̀síwájú pẹ̀lú pé àkọlé tí ń bẹ ní ọ̀dọ̀ ẹnìkọ̀ọ̀kan. Ká má bínú pé àsìkò ti lọ, nẹ́tíwọ̀kì yẹn ni kò gbádùn. So bó ṣe ń ṣe látàárọ̀ ní bálabàlà tọ̀. Kọ́lọ́run ọba àlékíọlá tó wá ní kí a rí lò báyìí, Kọ́lọ́run ọba kí kó bá wa yọrí ẹ̀ láyọ̀ àti àlàáfíà. So tó bá rí bẹ́ẹ̀ jàmá mùsùlùmí, nígbà tọ́rọ̀ rí báyìí a jẹ́ pé àfi ká múra sí kí ni yóò gbé wa wà lìjánnà. Nígbà tá a ti mọ̀ wípé ilé ayé tá a wà yìí kọ́ lópin ìrìn àjò, ilé ayé tá a wà yìí kọ́ ni òpin ìrìn àjò. Kí ni yóò mú wa débi tá à ń lọ? Ibo là ń lọ? Inú àlìjánnà Firdaus. Kọ́lọ́run ọba àlékíọlá kó ṣèmi àti yín lọ́mọ àlìjánnà Firdaus. Kí ni yóò wá gbé wa débẹ̀? Eléyìí lèmi àti yín gbọ́dọ̀ mójútó. Òun ló wá fà á tọ́pìkì ìtàlẹ́ yìí tí a fi ń ṣàlàyé fún wa pé àwọn òkùnfà oríire tí yóò mú wa wọ àlìjánnà, àwọn òkùnfà oríire tí yóò mú wa wọ àlìjánnà jàmá mùsùlùmí. Tó bá rí bẹ́ẹ̀, àwọn òkùnfà oríire yìí ntẹ́mi àti yín gbọ́dọ̀ mọ̀ ni, ìta gbọ́dọ̀ mọ̀ ni, tá a sì gbọ́dọ̀ ṣe kíni, tá a gbọ́dọ̀ múlò, tá a sì gbọ́dọ̀ ṣiṣẹ́ tọ̀. Torí pé ilé ayé ìgbà díẹ̀ ni. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ilé ayé ó dà gẹ́gẹ́ bíi kíni o, bíi ẹni tó fẹ́ sọdá. Nísìn à ń lọ nísìn, a wá fẹ́ sọdá bóyá láti títì, mọ́tò dẹ̀ ń kọjá, ká wá dúró díẹ̀ ká fi sọdá sódì kejì. Ṣé ẹ rí wọn bá àsìkò sẹ́mọ̀ bá ti ń lórí ayé bọ̀ láti ẹjọ́ yìí,
ẹ wo bá a ṣe ń lò ẹni tó lo 40 ẹni tó lo 50 ẹni tó lo 70 100 years so ó wá fẹ́ sọdá láti pé mọ́tò wa ń kọjá wá ní sùúrù kí àwọn mọ́tò yẹn kọjá kó ń wá sọdá ṣe rí iye ìṣẹ́jú tá a fi dúró tá a fi sọdá títì láti ibì kan sí òdì kejì yẹn òun náà ni dèédé bí ilé ayé tá a fẹ́ lò sí rí so ẹ̀yin ẹ wá wo àsìkò yẹn nínú tá à ń lò láyé ìṣẹ́jú mélòó la fi ń sọdá títì láti ibì kan sí ibì kejì tá a fi ń sọdá ojú ọ̀nà sí kejì ìṣẹ́jú mélòó sọ kó gbà kó tó wá ní kó gbà wá ní nǹkan kan nínú adúrú gbèsè ayé tá à ń lò nínú adúrú 24 hours a day àwa lo àwọn ọdún ẹ wá wò kákan sọdá báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kíni o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gbèsè ayé tá à ń lò abir sebil bí ìgbà tá a fẹ́ sọdá ọ̀nà so gbogbo tá a fẹ́ lò láyé nìyẹn so tẹ́yẹ̀ bá wá mọ̀ pé tó ń fẹ́ lò láyé kò tó nǹkan kan nínú ibi tó ń lọ ibi tá a sì fẹ́ lọ yìí ibi tá a ti fẹ́ lo àsìkò díẹ̀ yìí láti fẹ́ ṣiṣẹ́ ibi tá a ti fẹ́ wá lọ ṣe kíni tá a fẹ́ lọ gbé gbére a jẹ́ pé ọ̀ranyàn ni fún èmi àti yín ká ṣe kíni o ká múra láti mọ̀ pé tọ́ ibi tá à ń lọ yìí ká lè bá a wọlé síbi tá a ti ṣe ìṣẹ̀mí ìdùnnú tá a ti ṣe ìṣẹ̀mí ayọ̀ tá a ti soríire so ká lè bá a di ẹni tí ó débẹ̀ ká má bá a bọ́ sínú àwọn tí ó sorí ibú àfi ká mọ àwọn òkùnfà oríire àwọn ọ̀nà oríire tá a rìn tí ó gbé wa dé ilé ńlá ilé oríire tí í ṣe àlìjánná kọ́lọ́run ọba àlékiọlá àtèmi tí mò ń sọ̀rọ̀ àtẹ̀yin tẹ́ ń gbọ́ mi àbẹ́lọ́run ọba tẹ́ ń wò mí àbẹ́lọ́run ọba kọ́lọ́run ọba àlékiọlá kó ṣe gbogbo wa lọ́mọ àlìjánná o kọ́lọ́run ọba kó ṣe wá lọ́mọ àlìjánná o bí iṣẹ́ náà bá ń bẹ lọ́wọ́ kọ́lọ́run ọba kó gbà kú lọ́wọ́ wa èyí tá a fi wà àlìjánná ní kọ́lọ́run ọba kó ṣe rọrùn fún wa ká lè máa ṣe. jàmáà mùsùlùmí àwọn nǹkan wọ̀nyí àwọn iṣẹ́ ń bẹ tó ṣe pé yóò jẹ́ òkùnfà fún wa pẹ̀lú ìyọ́nú ọlọ́run pẹ̀lú ọlá ọlọ́run tí yóò mú ẹni tó bá ṣe wọ àlìjánná ṣùgbọ́n àwọn iṣẹ́ yìí kò kó èyíkéyìí èèyàn sínú o kò kó èyíkéyìí èèyàn sínú o àwọn wo ló kó sínú àwọn tó ṣe pé kí ni o wọ́n ní àdìsọ́kàn tó dáa àwọn tí wọ́n jẹ́ mùmíní so tí ìpìlẹ̀ ó ní pé kéèyàn ó jẹ́ mùmíní kéèyàn jẹ́ mùsùlùmí kó jẹ́ mùmíní kó wá ládìsọ́kàn tó dáa kó má sì ṣẹbọ sọ́lọ́run ọba àlékiọlá lẹ́yìn ìgbà àwọn nǹkan àkọ́kọ́ nìyẹn o so tí gbogbo nǹkan yẹn bá ti kọ́kọ́ wá dúró ló ṣẹ̀ṣẹ̀ wá ku àwọn iṣẹ́ dáadáa tá a fẹ́ kà yìí ṣùgbọ́n tó ń ṣẹbọ abẹ́ tí ò tiẹ̀ ní akidatul islamiyya tí ò tiẹ̀ gba islam tí ò tiẹ̀ gba tọ́lọ́run gbọ́ so àwọn ọ̀rọ̀ yìí ò ní kàn o àwọn tí a fẹ́ bá sọ àwọn ọ̀rọ̀ yìí àwọn tí àwọn sẹ́ẹ̀rẹ̀ yóò sì wúlò fún làwọn tí wọ́n bá ti kọ́kọ́ jẹ́ mùsùlùmí ná lẹ́yìn ìgbà tí wọ́n wá jẹ́ mùsùlùmí wọn wá ṣẹbọ sọ́lọ́run ọba àlékiọlá torí pé ṣíṣẹbọ yẹn ó tún ṣe kí ni o ó tún ti ba ìgbàgbọ́ jẹ́ bákan náà wọn ò sì ṣe kúfùrù wọn èyí ṣe kèfèrí so tó bá rí bẹ́ẹ̀ àwọn ni àwọn yìí o ṣùgbọ́n tó bá jẹ́ pé lẹ́bọ ni àbí kèfèrí ni so àbí ẹni tó ń ṣiṣẹ́ ẹbọ ni so tó jẹ́ pé tọ̀ ó wá lọ ń sọ pé òun wà àwọn òun náà lè wọ òun náà wà lìjẹ́ náà pẹ̀lú iṣẹ́ rẹ tó ń ṣe irọ́ nìyẹn o kò síbi kankan tó ń lọ o ìpìlẹ̀ gangan ni pé kéèyàn ó ṣe kí ni o kéèyàn ó má jẹ́ lẹ́bọ lẹ́yìn ìgbà yẹn ní ó ṣẹ̀ṣẹ̀ wá mọ́ sí gbogbo àwọn òkùnfà eléyìí tí a fẹ́ kà yìí tí ó wà gbéyàn wọ àlìjánà má jẹ́ mú ẹni pé má jẹ́ lẹ́bọ o gbọ́dọ̀ jẹ́ mùṣíríkù o sì gbọ́dọ̀ jẹ́ káfíìr o gbọ́dọ̀ jẹ́ mùmín o gbọ́dọ̀ jẹ́ mùmíní pẹ̀lú àdìsọ́kàn tó dáa torí pé ọlọ́run ọba àlékiọlá sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú suratu Zumar ó ní walaqad uhiya ilayka wa ila alladhina min qablika la'in ashrakta layahbatanna amaluka walatakunanna minal khasirin ọlọ́run bá ń sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé walaqad uhiya ilayka
ní ti pàápàá a ti ránṣẹ́ sí wa nàbí sallallahu alaihi wasallam wa ila alladhina min qablik a sì kìí sì ṣe wọlé àkọ́kọ́ ẹ̀ tá àkọ́kọ́ ránṣẹ́ sí a ti ránṣẹ́ táwọn tó síwájú rẹ̀ náà pé la'in ashrakta tí wà nábì tó o bá ṣẹbọ la yahbatanna amaluka gbogbo sẹ́ẹ̀rẹ́ tó sí ó bàjẹ́ wala takunanna minal khasirin ó sì mọ bẹ́nu àwọn ẹni òfò. ìgbésẹ̀ wọn bá jẹ́ mùsùlùmí mẹ́sẹ̀jì yìí ọlọ́run bá àlékè ọlá ó ń bá nábì sọ̀rọ̀ ó dojú ọ̀rọ̀ yẹn kọ ànábì ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn gangan àwa lọ́lọ́run bá àlékè ọlá ń bá wí torí pé ọlọ́run bá àlékè ọlá ó mọ̀ pé ànábì ò lè ṣẹbọ ó mọ̀ pé ànábì kò lè ṣẹbọ ó ti mọ ìbẹ̀rù ó mọ̀ pé ò lè ṣẹbọ ṣùgbọ́n ọlọ́run bá ń sọ pé tóun ti bá ànábì ṣe tó nì bóun ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tó nì tó bá fi lè ṣẹbọ ó túmọ̀ sí pé èèyàn jẹ́ mùsùlùmí kò ní kó má kó sínú ẹbọ èèyàn gbọ́dọ̀ ṣọ́ra ni kó má bàa kó síbẹ̀ tọ́lọ́ bá fi ń mú ọlọ́run ọba àlékiọlá tó fi ń sọ ọ̀rọ̀ yẹn fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam láwọn tí wọ́n ń gba wáhíyù tọ́lọ́ bá fi ń wọ̀nù ẹ̀ wípé ìwọ òjíṣẹ́ ọlọ́run ọba o wàlàkọ́dé uhiya ilayk wàlàkọ́dé uhiya ilayk ní ti pàápàá a ti ránṣẹ́ sí ẹ ìwọ ànábì sallallahu alaihi wasallam wa ila alladhina min qablik a sì ránṣẹ́ sáwọn tó síwájú rẹ nínú àwọn òjíṣẹ́ tí wọ́n ti wá tí wọ́n ti lọ pé la'in ashrakta pé tí ẹ tó o bá fi lè ṣẹbọ bá a ṣe sọ fún wọ̀nyí náà la sọ fún gbogbo àwọn ànábì ọlọ́run tán ti wá la'in ashrakta tó o bá fi lè dá nǹkan pọ̀ mọ́lọ́run la yahbatanna amaluka gbogbo sẹ́ẹ̀rí ó bàjẹ́ wala takunanna minal khasirin ó sì máa bẹ nínú àwọn ẹni òfò. so kó wá pé mùsùlùmí làwa ẹ wá àlẹsẹ mùsùlùmí ni ẹkẹ ṣé kèfèrí lànà ẹ tọ́lọ́run bá lànàbí sallallahu alaihi wasallam tọ́lọ́run bá àlékè ọlá ń bá sọ̀rọ̀ so tó ń túmọ̀ sí wípé èèyàn jẹ́ mùsùlùmí ó lè lọ kó sínú ẹbọ ká sọ́ra ká má wọ lọ kó sínú ẹbọ o lọ́lọ́run bá àlékè ọlá ló fi ń wọ̀nù ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé má kó síbẹ̀ kéèyàn má kó síbẹ̀ kó má kó sínú ẹni tí ó máa da nǹkan pọ̀ mọ́ Ọlọ́run kó má kó sínú ẹni tí ó máa gbẹ́tọ̀ Ọlọ́run fọ́mọ ènìyàn torí pé ẹ̀ṣẹ̀ kan tó ṣe pé Ọlọ́run ọba ò ní forí ẹ̀jẹ̀ tó bá ṣẹ̀ téèyàn bá fi kú síbẹ̀ téèyàn bá ṣẹbọ sọ́lọ́run tó fi lọ pàdé Ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ Ọlọ́run ọba ò ní dáríjì o yóò wọ náà gbére ni kọ́lọ́run ọba àlékè ọlá kó mọ̀ ṣe wá ní ẹni tí ó wọ̀ náà so tó bá wá rí bẹ́ẹ̀ a jẹ́ pé àwọn òkùnfà àlìjẹ́nnà a jẹ́ pé alákọ̀ọ́kọ́ rẹ̀ àwọn òkùnfà táfi sórí rẹ̀ ayé àtàlùkíyàmọ̀ alákọ̀ọ́kọ́ rẹ̀ òun náà ni ká má ṣe kí ni o ká má ṣe ẹbọ sọ́lọ́run ọba àlékè ọlá ká má ṣe ṣíríkù àti jẹ́ mùsùlùmí pẹ̀lú bá ṣe jẹ́ mùsùlùmí yẹ ká má ṣe kí ni o ká má da nǹkan kan pọ̀ mọ́ Ọlọ́run eléyìí ló fà á táwọn àfáìsìn tí wọ́n fi máa ń lurin lójú kan nípa wípé ẹ jìnnà ṣẹbọ ẹ jìnnà sí ṣíríkù ẹ má da nǹkan kan pọ̀ mọ́ Ọlọ́run àwọn ẹ̀tọ́ Ọlọ́run ẹ fọ́ Ọlọ́run ọba direct ẹ má fi èèyàn ẹ má gbé èèyàn sípò Ọlọ́run ẹ̀tọ́ Ọlọ́run ní kẹ́ ẹ fún ẹ má fún èèyàn lẹ́tọ̀ọ́ Ọlọ́run ọba àlékè ọlá torí inú nǹkan tọ́lọ́run ọba ò ní mójú kú òfin tó bá kú síbẹ̀ ni so jàmá mùsùlùmí tó bá rí bẹ́ẹ̀ náà ni kèfèrí ẹ tó bá sì kèfèrí tó fi lọ bọ́ Ọlọ́run irú àwọn náà gbogbo iṣẹ́ rí tó yòówù tó bá wù kó ṣe láyé so gbogbo ẹ ti bàjẹ́ látayé náà ni so kò ní nǹkan kan tí ó gbà ní ọ̀dọ̀ Ọlọ́run ọba ọ̀ṣọ́ gbogbo ẹ̀ lọ gbogbo ń sẹ́ tó bá lóun ṣe rẹ̀ pé òun kò lọ sọ́dọ̀ Ọlọ́run ní fájà alẹ́ náà haba'an manthura á sọ di eruku tá kú dànù lásán ni so tó bá rí bẹ́ẹ̀ fal islamu awwalu shurut alladhima likobuli ayyi amal so tó bá rí bẹ́ẹ̀ àkọ́kọ́ májẹ̀mú tí Ọlọ́run ó fi gba èyíkéyìí iṣẹ́ oníkéyìn ò jẹ́ mùsùlùmí o oníkéyìn ò jẹ́ mùsùlùmí so téèyàn bá ti jẹ́ mùsùlùmí wàhálà ni o téèyàn bá ti jẹ́ mùmínì wàhálà ni o téèyàn bá ti lọ ń ṣẹbọ torí àníwọ̀ tó jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ ṣọ́ra ó gbọ́dọ̀ mọ̀ pé kí ló ń jẹ́bọ kí ni mi ò fi ní kó sínú ẹbọ kó o mọ chẹ́ẹ̀kì ẹ̀ ní gbogbo ìgbà ní gbogbo àsìkò so o gbọ́dọ̀ relax so májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì òun náà ni al-ikhlas ìyẹn pé ká ní ikhlas pẹ̀lú kíni o pẹ̀lú ìtafẹ́ ṣe iṣẹ́ rí tá a fẹ́ ṣe yìí
gbogbo àwọn òkùnfà tá a fẹ́ ṣe ká ní ìkíláàsì pẹ̀lú ẹ̀ pé à ń ṣe láti fi wá ojú rere ọlọ́run ọba ni. So eléyìí ni ó jẹ́ kí àwọn nǹkan yìí kó ní ìtẹ́wọ́gbà ní ọ̀dọ̀ ọlọ́run ọba àlékè ọlá. So gbogbo àwọn eléyìí òun nìkan tí a gbọ́dọ̀ mọ̀, torí pé ọlọ́run ọba àlékè ọlá inna Allah ta'ala la yaqibalu minal amali illa ma kana khalisan wabtughiya bihi wajhuhu. Ọlọ́run ò ní gbà kankan nù iṣẹ́ àbí tó bá ṣe pé èèyàn fi ń wojú eré ọlọ́run ọba nìkan ṣoṣo ni. So èèyàn bá ṣe nítorí ọlọ́run ọba nìkan ṣoṣo tó sì fi ń wojú eré ọlọ́run ọba, iṣẹ́ tọ́lọ́run ó gbà nìyẹn. Ṣùgbọ́n tí wọ́n bá ṣiṣẹ́ lóòótọ́ ni iṣẹ́ eré ni, ṣùgbọ́n òfin kìí ṣe pé nítorí ọlọ́run ọba ló ṣe ṣe. So ẹni tó bá ń ṣe irú iṣẹ́, ẹni tó bá rí bá ní irú ó kàn ń ṣe fàájì lásán ni o, kò sínú iṣẹ́ rẹ̀, kò sínú nǹkan tọ́lọ́run ọba àlékè ọlá tí ó gbà o. Bákan náà májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ́run ọba fi ń gbaṣẹ́ tí gbogbo wa gbọ́dọ̀ mọ̀, òun náà ní kí ni o, òun náà ní ká ṣe láti fi tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, fahuwa mutaba'atu rasul sallallahu alayhi wa sallam. So ká ṣe láti fi tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam pé bánábì ṣe ṣeré nínú àwọn májẹ̀mú tí ọlọ́run ọba àlékè ọlá tọ́lọ́run bá fi ń gbàṣẹ́ nìyẹn. Abẹ́ ọlọ́run ọba àlékè ọlá, ọba tó ga jù tó tóbi rẹ̀, pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó ga jù nì, pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ tó dáa jù nì, kọ́lọ́run ọba àlékè ọlá kó dákun kó jọ kí ó ṣe àwọn iṣẹ́ wa, kó ṣe ní iṣẹ́ tá a ṣe nítorí ọlọ́run ọba. Gbogbo àwọn gbègbè sójú ọ̀nà ọlọ́run ọba eléyìí tá à ń ṣe, kọ́lọ́run ọba àlékè ọlá kó ṣe ní ìta fi ń wá ojúrere ọlọ́run ọba, kọ́lọ́run ọba àlékè ọlá kó sì ṣe ní ìtò ṣe wípé a fi tẹ̀lé ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, a ní tako ìlànà ànábì sallallahu alayhi wa sallam. Bẹ́ẹ̀ ni kọ́lọ́run ọba àlékè ọlá kó sì fẹ́ nìkọ̀ọ̀kan wa, kọ́lọ́run ọba àlékè ọlá kó wá gbà lẹ́sìn fún wa. Rí nǹkan alákọ̀ọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì òun náà ni al-imanu wal amalu salih. Al-imanu wal amalu salih, ká ní mánì sọ́lọ́run, ká nígbàgbọ́ sí ọlọ́run ọba àlékè ọlá, ká sì máa ṣiṣẹ́ rí. So ká nígbàgbọ́ sí ọlọ́run ọba àlékè ọlá, ká sì máa ṣe kíni o, ká sì máa ṣe iṣẹ́ rí. Gbogbo téèyàn bá ti mọ̀ tó jẹ́ iṣẹ́ rí kéèyàn múra sí i, kéèyàn ó sì ṣe kíni o, kéèyàn ó sì ní mánì sí ọlọ́run ọba àlékè ọlá. So àwọn eléyìí nínú àwọn nǹkan tó pàtàkì, nínú àwọn okùnfà tí múyàn di ọmọ àlìjánà ni, téèyàn fi ṣoríire ayé, téèyàn fi ṣoríire àlùkìyámà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba. Torí ẹ̀ ló fi jẹ́ pé rí ó máa wá nínú Al-Qur'an, yóò máa wá gbogbo yóò máa wá pé ẹ ṣiṣẹ́ rí o, ẹni mánì o, ẹ ṣiṣẹ́ rí o, ẹni mánì o, ẹ ṣiṣẹ́ rí o. Bẹ́ẹ̀ ni ọlọ́run ọba àlékè ọlá sì máa ń sọ nínú Al-Qur'ani láìmọye ààyè tọ́lọ́run ọba àlékè ọlá sọ pé walladhina amanu wa amilu solihat ulaika ashabul jannati hum fiha khalidun. Ọlọ́run ọba ní walladhina amanu, àwọn tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́, àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n rúgbàgbọ́ wọn pọ̀ mẹ́bọ, tí wọ́n rúgbàgbọ́ wọn pọ̀ mábòsí, tí wọ́n rú ìgbàgbọ́ wọn pọ̀ mọ́ nǹkan míì, tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ lódodo. Wa amilu solihat, tí wọ́n sì ń ṣiṣẹ́ rí, wọ́n ṣiṣẹ́ rí, tí wọ́n sì ṣiṣẹ́ rí. Pé ilé ayé wọn pẹ̀lú bọ́n ṣe gbọ́ ọlọ́run ọba gbọ́, wọn wá sọ pé torí pé inú àlámọ̀ téèyàn nígbàgbọ́ òun ni ké iṣẹ́ rí jáde. Ìgbàgbọ́ nínú ọkàn ló wà, so ti yé sìn, inú ọkàn ni ìgbàgbọ́ wà. So kò sáà nìkan tó yẹ mọ̀ pé lágbájá onígbàgbọ́ àbí onígbàgbọ́, tó bá sọ náà ni pé òun gbọ́ lọ́hùn gbọ́ òtọ̀ gbọ́ lọ́hùn gbọ́. Ṣùgbọ́n kí la fi mọ̀ iṣẹ́ rere tó bá ṣe jáde, wọ́n pe onígbàgbọ́ lélẹ̀, mùsùlùmí òdodo lélẹ̀, onígbàgbọ́ òdodo lélẹ̀. Ló fi jẹ́ pé méjèèjì ó ṣe kí ni ó ń kọ́rọ́ náà ara wọn ni. Ọlọ́run bá fi sọ pé walladhina amanu wa amilu solihat, ráwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n ṣiṣẹ́ rere ulaika ashabul jannati, àwọn eléyìí ni àwọn ìjọ àlìjánná, àwọn làwọn èrò àlìjánná,
hum fiha khalidun, wọ́n máa gbénú àlìjánnà lọ gbére ni o. tá bá lọ wọnú Suratul Baqarah àyà 82 á rí ọ̀rọ̀ yìí ń bẹ. àwọn ayat ó pọ̀ rẹpẹtẹ, àwọn hadith tó sọ̀rọ̀ nípa ẹ̀ ó pọ̀ rẹpẹtẹ. ẹ jẹ́ kí n fún wa ní díẹ̀ torí àsìkò, káwa náà lọ wò ká lọ chẹ́ẹ̀kì ẹ̀. fún àpẹẹrẹ tá bá lọ wọnú Suratul Baqarah àyà 25 ẹ jẹ́ á lọ kà á rí ń bẹ. àyà 82 ẹ jẹ́ á lọ kà á rí ń bẹ. Suratul Luqman àyà ẹlẹ́ẹ̀kẹjọ á rí ń bẹ. Suratul Kahf àyà 107 á rí ń bẹ. Suratul Hajj àyà 14 àyà 23 àyà 56 á rí ọ̀rọ̀ yìí ń bẹ. Suratul Fatih àyà ẹlẹ́ẹ̀karùn á rí ń bẹ. Suratul Hadid àyà ẹlẹ́ẹ̀kejìlá àyà 21 kọkànlélógún á rí ń bẹ. Suratul Taghabun àyà 9 á rí ń bẹ. Suratul Talaq àyà 11 á rí ń bẹ. Suratul Buruj àyà 11 bákan náà á rí ń bẹ. Suratul Bayyinah àyà ẹlẹ́ẹ̀kejì àyà 7 á rí ń bẹ. Suratul Mu'minun àyà 11 á rí ń bẹ. Suratul Ankabut àyà 57 á rí ń bẹ, àti bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n akadí ẹ̀yẹ fún wa ká lè bá a mọ̀ wípé nǹkan yìí nǹkan tó ṣe pé kì í ṣe àwàdà rárá bí ti wulẹ̀ kó mọ ni. so eléyìí nínú àwọn tí yóò gbé wa wọ àlìjánnà tí a sì fi soríire ayé, òun náà ni kí ni o, òun ni ká ní ìmánì sọ́lọ́run ká sì ṣiṣẹ́ rẹ̀. nínú méjìlá papọ̀ àlìyémán ká ní mọ̀ lẹ́yìn ìgbà tá a ti sọ àwọn májẹ̀mú mẹ́ta la kà. so àwọn nígbà míì àwọn afá máa ń pín sí méjì, nígbà míì ó máa ń jẹ́ mẹ́ta. so ìyẹn ni wípé alákọ̀ọ́kọ́ ìyẹn náà ni wípé kí ni o, ká jẹ́ ẹni tí ó ṣe kí ni, tí ó ní ìmánì sí tí ó ní gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe á ṣe pẹ̀lú ìkíláàsì. so á ṣe pẹ̀lú ìkíláàsì, á sì fi wá ojú ire ọlọ́run ọba nìkan ṣoṣo, ọba àlékè ọlá. so eléyìí ó ní ṣáàrìtù alákọ̀ọ́kọ́ ń bẹ, ó ní ṣáàrìtù alákọ̀ọ́kọ́ ń bẹ ìpè. so gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe o, bó la ṣe gbọ́dọ̀ ṣe, òun ni pé kí ni o, a gbọ́dọ̀ ṣe nítorí tọ́lọ́run ọba àlékè ọlá. so a sì gbọ́dọ̀ ṣe pé a fi ń wá ojú ire ọlọ́run ọba àlékè ọlá nìkan ni. so eléyìí òun ni ó gbọ́dọ̀ mú ní àyà gbogbo ẹni tó bá ti jẹ́ kí ni o, gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí. so ikhlas ó gbọ́dọ̀ wà nú ọkàn wa. ìyẹn ni ká ṣe gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe yẹ ká ṣe khalisan lillahi tabaraka wa ta'ala, nítorí ọlọ́run ọba àlékè ọlá nìkan. májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun ni al-islam. májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ní ká ṣe nǹkan yẹ nítorí tọlọ́run. so májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta òun ni ká fi kọ́ọ̀sì ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àwọn òkùnfà làwa ń kà, làwa sọ pé iman àti iṣẹ́ rere. so àwọn yẹn lókùnfà. so bákan náà ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ òní àtàkùwà, ìbẹ̀rù ọlọ́run ọba, ìbẹ̀rù ọlọ́run tí wọ́n ń jẹ́ tàkùwà. so tí a sì mọ ẹni tó ń jẹ́ bẹ̀rù ọlọ́run ọba, eléyìí tó ṣe wípé òun ni al-khawfu minal jalil, ìníbẹ̀rù ọlọ́run ọba pé kẹrù ọlọ́run ọba máa bà wá pé a máa lọ pàdé ọlọ́run jọ́kàn, gbogbo bá a ṣe ń ṣe ọlọ́run máa rí wa, èyí tó ń wà nú ọkàn wa tó ń rú yẹ ọlọ́run máa mọ̀. so káwa níbẹ̀rù ọlọ́run ọba, káwa pa gbogbo tí ò dáa tì. wàlà amalu bi tenzil, káwa máa lu alukurani láti máa fi ṣiṣẹ́, láti máa fi ṣìgbésí ayé wa. wàlìkọ̀ náà tún bìlì kọ́líl, ká sì láyọ̀ ọkàn pẹ̀lú nǹkan díẹ̀ tọ́lọ́run bá fún wa. tó ń jẹ́ bẹ̀rù ọlọ́run nìyẹn, ó jẹ́ àfa ó láyọ̀ ọkàn, ó sá máa ranjú káàkiri mọ́ gbogbo nǹkan. so ó ní bẹ̀rù ọlọ́run ni. so ó jẹ́ mùsùlùmí ó wà láyọ̀ ọkàn, ìpín tọ́lọ́run bá pín fún ẹ kò tẹ́ ẹ lọ́rùn, àfi kó máa garùn wo tẹni ẹlẹ́ni. ọlọ́run ló ṣètò, ló pín, ó mọ tó bá wọ̀ mu tó tọ́lọ́run ìpín tiẹ̀ tọ́lọ́run bá fẹ́ tó mọ̀ pé yes tiẹ̀ nìyẹn, ọlọ́run ti fún ẹ. so ìpín tẹni yẹn nìyẹn, báwo ni ó ṣe wá ìpín tiẹ̀ sílẹ̀ tó tún lọ garùn wo tẹni ẹlẹ́ni. so àwọn nǹkan yìí ìbẹ̀rù ọlọ́run òun ni kéèyàn ó ṣe kí ni o, òun ni kéèyàn ní kọ̀ náà àbílẹ̀ kọ̀líìlì pẹ̀lú nǹkan kékeré tọ́lọ́run bá fún, pẹ̀lú wọn bá nǹkan tọ́lọ́run bá fún. wàlẹ̀ isti'dadu li yawmi rahil, bákan náà kó wá ṣe kí ni o, kó wá máa prepare ọjọ́ tí ó rìnrìn àjò àlọ́ọ̀dé.
kó máa prepare in tó ń wọlé adùn, kó máa prepare dé. Kí ló ń wọlé adùn? Ikú ni. Ànábì sallallahu alaihi wasallam ló sọ bẹ́ẹ̀. So kó máa di ẹrù ara rẹ̀, kó máa múra lẹ̀ pé ikú ń bọ̀, ikú lè dé nísìn, ikú lè dé. So jẹ́ ǹtẹ̀ gbogbo èèyàn fi jáfara, torí ẹgbẹ́ ní anytime ní kú ó dé, àyíkáyè tó wà ní kú ó ka ẹ mọ́, tó bá ti dé ó dé náà nìyẹn. So kó tó wá ẹ dákun ẹjọ́ mi ò tí ì ṣe léyìí, kò sáyè, kò sí ọ̀rọ̀ pé mi ò tí ì ṣe léyìí ò ṣẹlẹ̀, náà bá ti dé ó ti tán náà nù ni. So torí ẹ̀ ní tó wá ń jẹ́ bẹ̀rù Ọlọ́run ó nìyẹn, gẹ́gẹ́ bí Ìmáàmù wa Ali radiyallahu anhu mo ṣe ṣàlàyé fún wa wípé ẹ̀rí àwọn ni wọ́n ní tàrífù yìí, àwọn ni wọ́n ní definition yìí. Wọ́n ní kí ló ń jẹ́ in tó ń jẹ́ takwa, iya al-khawfu min al-jalil, ìyẹn ni ìníbẹ̀rù Ọlọ́run ọba àlékiọlá, ọba kàyàkàyà. wal amalu bit tanzil, ká wá máa lo al-Qur'an tọ́lọ́run bá sọ̀kalẹ̀ ká máa fi ṣiṣẹ́, ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam ká máa fi ṣiṣẹ́. wal qana'atu bil qalil, tó ti bẹ́ẹ̀ ká láyọ̀ ọkàn. Kí ló kó bá ọ̀gọ̀rọ̀ àwọn àfáà láyé lẹ́ni? àìláyọ̀ ọkàn ni, àìláyọ̀ ọkàn. Òun náà sọra rẹ̀ di ẹni tó jẹ́ businessman tó ń sáré káàkiri, tó ń mú gbogbo ẹ̀mí tí ó rò wó mi tí ó rò wó lọ. Òun náà wá ní òun náà, so irú mọ́tò tí businessman ń gùn òun náà fẹ́ gùn. Ìwọ tó fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run fáwọn èèyàn, tó pẹ́ pa àwọn èèyàn, ìwọ irú mọ́tò tí businessman ń gùn ìwọ náà fẹ́ gùn. Gbogbo tí irú ilé tí businessman ń kọ́ ìwọ náà fẹ́ kọ́. Gbogbo nǹkan kódà tó dáa jùlọ ni wọ́n fẹ́ ní. So tó ì jẹ́ pé ibi tọ́lọ́run bá tó wọ sí, ìwọ ò lè sáré bíi tiẹ̀, torí pé tó o bá sáré bíi tiẹ̀ o ò ní àǹfààní láti lè máa rí ọ̀rọ̀ Ọlọ́run ọba gan kà mọ́, o ò ní àǹfààní láti lè, so o ò lè sáré bíi tiẹ̀, torí ìlànà tí wọ́n ń mójútó ni òun náà ni láti máa ṣe wáàsí fúnrú àwọn ẹni bẹ́ẹ̀ náà pé ẹ sáré mọ níwọ̀n, ẹ sáré mọ níwọ̀n, ẹ ṣe báyìí. ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wá fẹ́ pè wọ́n gangan nísìn, ẹ̀yin rìlé gidi lẹ́yìn gbà. Kódà àwọn tẹ́ ẹ fẹ́ pè gan, àwọn ṣe kí ni o, àwọn gan dẹ́rìn. Tó bá díbẹ̀ kí ló fà á? Àìláyọ̀ ọkàn ni, àìláyọ̀ ọkàn. So al-qana'atu bil qalil, kéèyàn láyọ̀ ọkàn pẹ̀lú nǹkan díẹ̀ tọ́lọ́run bá fún un. wal-isti'dadu li yawmi rahil, kéèyàn sì máa prepare ti ọjọ́ tí kíni o, tí ikú ó dé, ọjọ́ ìrìn àjò àlọ́ òde, táwọn kan ti lọ náà tí wọn ò dé mọ́, títí wa náà ń bọ̀, táwa náà ń lọ bá wọn. Kọ́lọ́run ọba àlékiọlá kó dákun kó jọ kó ṣe ní dáadáa fún wa o. Àwọn tí wọ́n sì ti lọ náà kọ́lọ́run ọba kó ṣe kú ní kìsìmù fún wọn. Kọ́lọ́run ọba kí ó dákun kó jọ kí ó bá wọn ṣàforíjì fún wọn. Àwa tá a kù náà kọ́lọ́run ọba kó jẹ́ kẹ́mi wa ogun. So kọ́lọ́run ọba kí ó sì dákun jọ gbogbo ọjọ́ tí ó bá yá wa náà, kọ́lọ́run ọba àlékiọlá kó ṣe ní ọ̀rùn fún wa o. Kọ́lọ́run ọba kó ṣàánú wa. Eléyìí òun ni tàrífù at-taqwa. Bákan náà nínú tàrífù taqwa wa min tàrífàti at-taqwa, min tàrífàti at-taqwa aidan huwa an ta'mala bi ta'ati Allahi ala nuri min Allah. So ìyẹn tó ń jẹ́ bẹ̀rù Ọlọ́run òun náà ni kó o máa ṣiṣẹ́ láti fi tẹ̀lé ìlànà Ọlọ́run, lórí ìmọ̀nà Ọlọ́run, lórí ìmọ̀nà látọ̀dọ̀ Ọlọ́run. Kó o máa ṣiṣẹ́ láti fi tẹ̀lé ìlànà Ọlọ́run lórí ìmọ̀nà látọ̀dọ̀ Ọlọ́run. Ìtumọ̀ ẹ̀ ni pé kó o máa ṣiṣẹ́ yẹ kama jaa fi kitabillahi wa sunnati nabiyyihi sallallahu alaihi wasallam, bó ṣe wá láti inú tírà Ọlọ́run àti súnà Nabi sallallahu alaihi wasallam. So kó o máa ṣiṣẹ́ bó ṣe wá nínú tírà Ọlọ́run àti bó ṣe wá nínú súnà Nabi sallallahu alaihi wasallam. Ìtumọ̀ ò nìyẹn. So in tó ń jẹ́ bẹ̀rù Ọlọ́run ọba ni téèyàn bá lè máa ṣe bẹ́ẹ̀ tarju thawaba Allah. So yóò máa rí kí ó sì máa ran kan pé kí ni o, kó máa ran kan ẹ̀san Ọlọ́run ọba. Wa an tatruka ma'siyata, kó o sì ṣe kí ni o, kó o kọ gbogbo wa an tatruka ma'siyata Allah, kó o gbéjù sílẹ̀. Kí ni o, ìmọ̀ ṣẹlọ́n, ìmọ̀ yapọ̀ Ọlọ́run, ìmọ̀ ṣẹlọ́n kó o jìnnà sí. So
kó o jìnnà sí ìyapọ̀ ọlọ́run ala nurin minallahi, so lórí ìmọ́lẹ̀ ọlọ́run ọba, ìyẹn ni pé lórí tírà ọlọ́run ọba, lórí súnà Nabi sallallahu alaihi wasallam, lẹ́yìn tí ó máa ṣe kí ni, lẹ́yìn tí ó máa jẹ́ kí ni o, tí ó jẹ́ takhafu iqab Allah, ó jẹ́ tí ó máa ṣe kí ni, tí ó máa bẹ̀rù wípé kíyà ọlọ́run ọba ó máa jẹ mí. So àwọn èèyàn ò bẹ̀rù kíyà ọlọ́run ó máa jẹ wọ́n ni wọ́n ṣe ń wo gbogbo wa abú. Nígbà tó bá mọ́ mi èèyàn tó pa abẹ́rẹ́ níta àwọn Fúlàní ní ìsìn tí wọ́n ń pa wọ́n dẹ̀ ń pààyàn, gbé èèyàn lọ pààyàn nítorí kíni? Gbogbo nǹkan property ẹlòmíì bàjẹ́, ó kó àwọn èèyàn kẹran jẹ, máa gbé èèyàn ẹntẹ bá lówó gbà lọ́wọ́ ní kí wọ́n mú iye billions gan wá kí wọ́n wá gbà á. So àwọn tí ò bá rí billions yẹn mú wá pa wọ́n lórí ilẹ̀ ẹ̀dákun nítorí kíni? Nítorí kíni? Torí pé kò sí kíni, wọ́n páyà ìyà Ọlọ́run. Irú àwọn ènìyàn àmọ́ sọ pé torí pé mùsùlùmí làwọn, irú mùsùlùmí wo nìyẹn? Mùsùlùmí wo nìyẹn? Mùsùlùmí kí mùsùlùmí nù ni. Ṣerú àwọn ìkíní kan ìjà ẹ̀sìn ní mùsùlùmí, irọ́ ni, ẹ má fi nǹkan bà nǹkan jẹ́, kò sí ìjà ẹ̀sìn kankan bẹ́ẹ̀ ni. So ẹ jẹ́ á ṣe déédéé, ká ṣe dáadáa, in tó bá tọ́ ó bá sì tọ́. So kí ẹni tí èsè ẹ̀nà mi, tí èsè Fúlàní tó jẹ́ Yorùbá gan, kó máa gbé láàrin Yorùbá, kó wá máa pààyàn, kó máa pa Yorùbá, kó máa ṣe ẹ dákun, ṣé wọn ó fi ilẹ̀? Ṣé wọn ó fi ilẹ̀? Wọn ò ní fi ilẹ̀, wọn ó lè dànù náà ni. Ẹni tó jẹ́ Yorùbá gangan fún rẹ̀, àìdá kí wọ́n mú, kí wọ́n pa torí pé òun náà pààyàn, àbí kí wọn kó sá lọ, kí wọn ó lè dànù pé àwọn gbọ́dọ̀ tún rí ẹlú ìmọ̀. Àìmọye Yorùbá mìíràn ti lé dànù kúrò ní pé ó tún gbọ́dọ̀ wọlú ìmọ̀. Kí ló fà á? Iṣẹ́ ẹbú ọwọ́ rẹ̀ ni. So bẹ́nìkan náà bá wá jẹ́ Fúlàní ni ó jẹ́ kíní kan, ó wá sí ìlú kan tí ètò ìṣèlú rẹ̀ ló wá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ẹbú. Ṣé wọ́n wá fílẹ̀ kí wọ́n máa wòran pé tọ̀ kó máa ṣiṣẹ́ ẹbú rẹ̀ lọ o? So kó máa pa wá lọ́mọ, kó máa pa wá ní láyà, kó máa pa wá lẹ́gbọ̀n, kó máa pa wá lábùrú kẹ́ẹ̀dẹ̀ fílẹ̀. So tán bá fẹ́ sọ kíníkà ní àṣẹ mùsùlùmí ni wọ́n ṣe bí kíní ni kàtàkàtà nù ni. Ìsìláàmù gan ò sọ pé kéèyàn ṣe irúwà bẹ́yẹ. So àwọn tó ń ṣe irúwà bẹ́yẹ mùsùlùmí inú wọn kéré, ìsìláàmù kọ́. So tó bá rí bẹ́ẹ̀, so irú àwọn nǹkan yìí kí ló fà á tí wọ́n fi ń ṣe gbogbo irúwà báyìí? Kí ló fà á tí wọ́n fi ń ṣe gbogbo nǹkan báyìí? Torí pé wọ́n páyà kíni? La yakhafuna iqaballahi tabaraka wa ta'ala. Wọ́n páyà ìyà Ọlọ́run ọba, wọ́n àti ẹ̀ mọ̀ pé yà ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ọba tí ó fi jà wọ́n. So irú àwọn eléyìí wọ́n yé ṣe ẹni tó nígbàgbọ́ kankan. So tó bá rí bẹ́ẹ̀, in tó ń jẹ́ ìpayà Ọlọ́run ọba òun ni wípé ká sí kíni o, ká máa rìn lórí ìlànà Ọlọ́run ọba, ká sì jìnnà sí gbogbo nǹkan tó bá jẹ́ pé ìyapọ̀ Ọlọ́run ọba ni, gbogbo nǹkan tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni tó bí Ọlọ́run ọba àlékè ọlá nú, ká gbé jùlẹ̀. In tó ń jẹ́ pé èèyàn páyà Ọlọ́run ọba ni o. Má sí Ọlọ́run ọba ká ṣe, má sí Ọlọ́run ọba ká ṣe kíni, ká má ṣe. Ọlọ́run ọba àlékè ọlá ó ní innal muttaqina fi jannatin wa uyun. Ẹ̀rí àwọn olùbẹ̀rù Ọlọ́run, àwọn ni wọ́n wà àlìjánnà. Àlìjánnà táwọn sẹ́lẹ̀rú ń bẹ ibẹ̀ àwọn wo ni ó wọ bẹ̀? Àwọn tó ń páyà Ọlọ́run ọba, yẹn làwọn tó ń tẹ̀lé ìlànà Ọlọ́run ọba. Nínú àyà mi Ọlọ́run ní ẹ̀rí àlìjánnà, Ọlọ́run bá lóun ti pèsè ẹ̀ kalẹ̀ lil muttaqin, fún àwọn tí wọ́n jẹ́ olùbẹ̀rù Ọlọ́run ọba. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní aktharu ma yudkilu an-nasa al-janna at-taqwa wa husnul khuluq wa aktharu ma yudkilu an-nasa an-nara al-famu wal-farj. Allahu akbar, Allahu akbar. Òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam ó ní ẹ̀rí tí yóò ṣe kíni o tó pọ̀jù tí ó mú àwọn èèyàn wọ àlìjánnà ó ní bẹ̀rù Ọlọ́run àti sẹ́ẹ̀rì, ó ní bẹ̀rù Ọlọ́run àti sẹ́ẹ̀rì. In tó wá pọ̀jù tí ó mú àwọn èèyàn wọná, tí ó gbé wọn wọná, ó ní kíni o àlìfámù wàlìfáríjì, ẹnu wọn àtàbẹ́ wọn. So kíni ó máa jáde? Nǹkan burúkú ni ó máa jáde lẹ́nu wọn, nǹkan burúkú náà ni ó máa wọlé sẹ́nu wọn.
torí pé ìjẹkújẹ haram ntọ́lọ́wọ́n ọba ò fẹ́ haram ntọ́lọ́wọ́n ọba ni wọ́n máa jẹ so tó bá rí bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ tí ó tún máa jáde látẹnu wọn náà ọ̀rọ̀ bú náà ni ọ̀rọ̀ tí ó bí Ọlọ́run ọba nú ni ó máa jáde torí ẹlẹ́sìn rẹ lómi tí ó máa sọ̀rọ̀ yóò tún lóun sọ̀rọ̀ Ọlọ́run tó bá ń sọ báyìí gbogbo ntọ́lọ́wọ́n ọba àlékè ọlá sí ilé ìwọ̀ yóò sì máa ṣe lẹ́tọ̀ọ́ gbogbo ntọ́lọ́wọ́n ọba àlékè ọlá sí ilé ìwọ̀ yóò sì máa pa àwọn èèyàn lọ́bẹ̀ pé kò sí kíní kankan so torí kíni ó máa jáde torí pé kò fẹ́ ọmọ náà ni so torí pé ọmọ náà ni so kò sí nǹkan kan tí ó máa jáde látẹnu ẹ̀ tó ju ọ̀rọ̀ tí ó fi wọ náà Ọlọ́run ọba lọ so yọ wàá máa ṣe kíni yọ máa tako ọ̀rọ̀ Ọlọ́run ọba àlékè ọlá so anabi sallallahu alaihi wasallam ó ṣàlàyé fún wa pé n tó pọ̀ jù tí ó mú àwọn èèyàn tí ó gbé àwọn èèyàn wọ àlìjánná òun náà ni àtẹ́kùwá wa husnul khuluq ìbẹ̀rù Ọlọ́run àti wáre wa aktharu ma yudkhilu an-nasa an-nara al-famu wal-farj in tó sì pọ̀ jù tí ó mú àwọn èèyàn nǹkan mìíràn náà wà tí ó gbá àwọn èèyàn wọ àlìjánná nǹkan mìíràn náà sì wà tí ó gbá àwọn èèyàn wọ náà ṣùgbọ́n in tó pọ̀ jù ń bẹ òun ni kíni o in tó sì pọ̀ jù tí ó gbá àwọn èèyàn wọ náà òun náà ni kíni ẹnu wọn àtàbẹ́ wọn ẹnu ni ó fi parọ́ ẹnu ni ó fi bà tèèyàn jẹ́ abẹ́ ni ó fi ṣe sìná ni ó fi kọlu ìyàwó ńyàwó ni ó fi kọlu ọmọ ọlọ́mọ lọ́nà àìtọ́ so gbogbo àwọn nǹkan yìí so ẹni tó bá wà mọ̀ pé òun fẹ́ bọ́ lọ́wọ́ ọba dáadáa àwọn òkùnfà téèyàn fi wọ àlìjánná ni àwọn òkùnfà téèyàn fi rí ilé ayé ṣe dáadáa téèyàn ó fi soríire ayé tí ó soríire àlùkìyámọ̀ òun náà ni oníkéyìn ó ṣe kíni o jẹ́ ẹni tí ó bẹ̀rù Ọlọ́run kó jẹ́ ẹni tí ó mọ̀ ṣiṣẹ́ rẹ̀ ìwọ sì jìnnà sí ẹni tí ó máa jẹjẹkújẹ sì jìnnà sí ẹni tí ó máa sọ̀sọkúsọ kó o sì jìnnà sí ẹni tí ó máa ṣe kíni o ẹni tí ó máa ṣe sìná má ṣe sìná. bákan náà inú àwọn òkùnfà rẹ̀ tá a fi soríire ayé àtàlùkìyámọ̀ òun ni ta'atullahi tabaraka wa ta'ala wa rasulihi sallallahu alayhi wa sallam ìtẹ̀lé tọlọ́run ọba àlékiọlá ká tẹ̀lé lánà ọlọ́run ọba ká tẹ̀lé àṣẹ ọlọ́run ọba máa ṣe ọlọ́run ọba ká máa ṣe má ṣe ọlọ́run ọba ká jìnnà sí ká tẹ̀lé lánà ànábì sallallahu alayhi wa sallam torí ọlọ́run ọba mi ó ń sọ fún wa nínú alukur'an tá a bá lọ wọnú suratul Fatih ní àyà 17 ọlọ́run bá ń sọ pé wà máa ń yuti'illaha wa rasulahu gbogbo ẹni tó bá tẹ̀ lọ́lọ́run tó tẹ̀ lánàbì sallallahu alaihi wasallam yudkhiluhu jannatin tajri min tahtihal anharu òun ọlọ́run ọba òun ó mú wọ àlìjánná táwọn odò ń sàn nísàlẹ̀ wọn wa man yatawalla yu'adhibuhu 'adhaban alima ṣùgbọ́n ẹni tó bá pẹ̀yìn dà tí ó tẹ̀ lọ́lọ́run tí ó tẹ̀ lánàbì irú ẹni bẹ́ẹ̀ yu'adhibuhu 'adhaban alima ọlọ́run ni ọlọ́run ó máa jẹ́ ní ìyà tó lágbára o ìyà ó ń ta mí ó ń ro mí ìyà ẹlẹ́ta ìlérò lọ́lọ́run fi jẹ́rú ẹni bẹ́ẹ̀. tá bá lọ wọnú Sahih Bukhari láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu ó ní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam qala kullu ummati yadkhuluna al-jannata illa man aba ànábì ní gbogbo ìjọ mi ní ó wà al-janna o àfẹn tó bá kọ̀ tó lóun ò wọ̀ qalu ya Rasulallah wa man ya'ba wọ́n wá ní ìwọ òjíṣẹ́ Ọlọ́run tààlẹ́ntì ó kọ̀ tí ó sọ pé òun wà al-janna kọ́ọ̀l ànábì wa ni mani àtọ́ àní gbogbo ẹni tó bá ti tẹ̀lé mi tó tẹ̀lé lásẹ̀ mi tó tẹ̀lé lánàá mi dákọ̀lá àlìjánà yóò wà àlìjánà wà mani àsọ ni ṣùgbọ́n ẹni tó bá ya pé mi ànábì fàkọ̀dé àbà irú ẹni bẹ́ẹ̀ ló sọ pé òun wà àlìjánà. ìyìn tó fà á tí wọ́n fi máa wo tẹ́mi àti ẹ̀ táwa fi ń wá káàkiri nìyẹn pé kí lànábì ní ká ṣe kí lànábì ní ká má ṣe. torí bẹ́ẹ̀ tí ò bá ti tẹ̀lé ìtànábì sọ kò ní wà àlìjánà. ẹni tó bá yapa ànábì kò ní ṣe kí ni kò ní wà àlìjánà. so bó ló ṣe wá mọ̀ bó yapa ànábì àbí kò yapa ànábì òun náà ni kó tẹ̀lé ntànábì sọ ẹni tó bá tẹ̀lé ntànábì sọ tó sì ń pọ́nrọ́ ànábì lé tó sì ń gbà fún tó sì ń lò irú àwọn ẹni náà ni àwọn ni wọ́n wà àlìjánà tànábì sọ ó sì ní ẹni tó bá yapa òun yẹ̀yẹ́ náà ni pé ẹni tí ò gbọ́rọ̀ òun gbọ́ tọ́jọ́ bá ànábì sọ báyìí ànábì sọ báyìí tí ò mú lò
so fakọ̀dé àbà òun ló sọ pé òun wà àlìjẹ́nà fúnra ara òun pẹ̀lú àwọn ẹni bẹ́ẹ̀ wọn ò ní ṣe kí ni o wọn ò ní wọ àlìjẹ́nà so tó bá rí bẹ́ẹ̀ nínú àwọn òkun táfi wà àlìjẹ́nà ni ká tẹ̀lé kí ni o ká tẹ̀lé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Bákan náà alijihadu fi sabilillah ká máa jagun sójú ọ̀nà Ọlọ́run ọba wayakunu bilikitali fi sabilillah bin nafsi wal mal. So tá bá ń sọ pé ká jagun sójú ọ̀nà Ọlọ́run pẹ̀lú ẹ̀mí ni àtowó ó máa ń jẹ́ pẹ̀lú kíni o pẹ̀lú ẹ̀mí àtowó. So ẹ̀mí rẹ náà sójú ọ̀nà tọlọ́run lò sójú ọ̀nà tọlọ́run owó rẹ lò sójú ọ̀nà tọlọ́run ọba torí Ọlọ́run ọba fúnra ara rẹ̀ ó ti sọ fún wa pé inna Allah ashtara minal mu'minina anfusahum wa amwalahum bi anna lahumul jannata yuqatiluna fi sabilillahi fayaqtuluna wa yuqtaluna wa'adan alayhi haqqan fi tawrati wal injili wal qur'an. Ọlọ́run ọba àlékiọlá tẹ́bá lọ wọnú sọ́tù Tauba àyà 111 Ọlọ́run ọba ní dájúdájú òun Ọlọ́run ọba o òun ti ra ẹ̀mí àwọn olùgbàgbọ́ òdodo. Inna Allah ashara minal mu'minina anfusahum Ọlọ́run lòun ti ra ẹ̀mí wa lọ́wọ́ wa ẹ̀mí wa yóò kì í ṣe tiwa mọ́ tọlọ́run ni. Ẹ̀mí wa kò kì í ṣe kíni kò kì í ṣe tiwa mọ́ tọlọ́run ni. Nípa báwo lọ́lọ́run ọba ṣe rà Ọlọ́run ní òun rẹ̀mí wa wá àmúwálà ó tún ra dúkìá wa gbogbo owó tó rò pé ó níyẹ Ọlọ́run ti rà lọ́wọ́ ẹ̀ tó bá jẹ́ mùsùlùmí o. Kí ló dé tọ́lọ́run ọba fi rà yẹ ni pé torí pé rírà tó Ọlọ́run ra yẹ ni pé ẹ̀mí rẹ̀ ó máa ná sójú ọ̀nà tọ́lọ́run owó rẹ̀ ó máa lò ó máa ná sójú ọ̀nà tọ́lọ́run torí pé Ọlọ́run ọba àlékiọlá ti rà lọ́wọ́ rẹ̀ ní tìtorí pé kí lọ́lọ́run bá wá fi tà fún kí lọ́lọ́run bá wá fi rọ́pò fún ẹ bí anna lahumul janna torí bí anna lahumul janna torí pé àlìjánà ni ó jẹ́ tiwọn torí tọ́lọ́run bá ṣe rẹ̀ mí wa tó ṣe ra dúkìá wa iná ni pé torí òun ó fún wa ní àlìjánà yuqatiluna fi sabil torí ẹlẹ́sìn máa rí tí wọ́n máa jà sójú ọ̀nà tọ́lọ́run tọ́lọ́run bá sọ nítorí ìwọ tó ń wò wọ́n máa sọ pé Ọlọ́run ò ní kéèyàn kankan jà fún òun rèé Ọlọ́run ló ti rẹ̀ mí wa Allahu Akbar kódà kéèyàn mọ́ ka Al-Qur'ani o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò ka Al-Qur'ani wọ́n kàn ní kíni wọn ò ka Al-Qur'ani bá ka Al-Qur'ani ni ó ní ẹ má gbèjà Ọlọ́run tó jẹ́ ara ẹ gbé Ọlọ́run bẹ́ẹ̀ ni ẹnìkan kò gbèjà Ọlọ́run ṣùgbọ́n Ọlọ́run ti ra ẹ̀mí wa ó sì ra dúkìá wa pé torí kíni o òun ti rà ká ná ẹ̀mí wa fóun torí ẹ̀ ló fi jẹ́ pé so tí wọ́n bá sọ pé Ọlọ́run sọ báyìí Ọlọ́run tó wọ́n bá ń takú tó ń ṣe nǹkan míì àmọ́ bẹ́ẹ̀ jà lọ ni torí pé kíni Ọlọ́run bá lékè ọlá ṣe kíni o ó ti ra ẹ̀mí tiwa ó sì ti ra dúkìá wa pé àmọ́ bẹ́ẹ̀ jà pé àlọ́rọ̀ Ọlọ́run ọba ló gbọ́dọ̀ borí ọ̀rọ̀ tiẹ̀ kọ́ ọ̀rọ̀ ànábì ló gbọ́dọ̀ borí ọ̀rọ̀ tiẹ̀ kọ́ a sì máa náwó wa a máa ná dúkìá wa ní tìtorí kí ọ̀rọ̀ Ọlọ́run ọba ó lè bá a ga sòtórí pé kí ni ìyíntẹ́rù páwa níyẹn ẹ̀mí wa tẹ́ ẹ rí yẹ àbáwọn dúkìá wa tẹ́ ẹ rí yẹ àwa kọ́ la ní Ọlọ́run ti rà lọ́wọ́ wa kí lọ́lọ́run bá wá fi tà fún wa Ọlọ́run fi ta àlìjánná padà fáwa lọ́lọ́run bá ń sọ lọ́ka sọ́tù Tauba àyà 111 Ọlọ́run inna Allah ashara minal mu'minina anfusahum wa amwalahum èmi Ọlọ́run ọba ti rà lọ́wọ́ àwọn mùmìnì mo ti ra ẹ̀mí wọn àti dúkìá wọn bí anna lahumul janna torí pé tiwọn làlìjánná yuqatiluna fi sabilillah wọ́n máa jagun sójú ọ̀nà Ọlọ́run wọ́n máa jagun sójú ọ̀nà Ọlọ́run fayaqtuluna wa yuqtalun tógun bá ṣẹlẹ̀ wọ́n pa àwọn náà pààyàn ní ogun tó bá di ogun face to face pé ẹ má ṣe tọ́lọ́ mọ́ irú tí wọ́n bá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bá jà gbogbo ogun tẹ́nìkan bá dìde wá tó ní òun fẹ́ wá àtáàkì ẹ̀ wọ́n náà gbọ́dọ̀ dúró wọ́n náà wọ́n àtáàkì ẹ̀ padà ní pàápàá jùlọ pé ẹ̀ ní ṣe tọ́lọ́ mọ́ ní ṣe tọ́lọ́ mọ́ bò ó lè gbá mi létí kí n má gbà tèmi padà ṣùgbọ́n kó wá ní kí n má ṣe tọ́lọ́ mọ́
kó o ní irú dáwà tí mo ṣe kó ní kí n má ṣe mọ́ àbí kí mo fẹ́ lọ sí lọ́n kó o ní gbọ́dọ̀ sí lọ́n mọ́ irọ́ o àjọ náà tán bí owó ni òní àwọn tí ọlọ́run bá lóun ti rẹ̀mí wa lọ́wọ́ wa ó sì ra owó wa torí pé kí ni o wọ́n ń jà sójú ọ̀nà ọlọ́run bá fayaktuluna wa yuqtalun so wọ́n ń pa wọn àwọn náà ń pààyàn so bọ́n ṣe ń pa wọn torí pé wọ́n jọ ń jà báwọn ṣe ń pa tógun nígbà tógun ṣẹlẹ̀ lójú ogun so tó jẹ́ pé tọ́ jihad ogun ẹ̀sìn so nígbà tí ó bá sì tún yá tó ti pé àsìkò ẹ̀ tó tí ó tún ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ láyé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam so ìyẹn ni pé nígbà tí olórí islam bá wà ta ní khalifa so tí wọ́n mọ̀ dára pé ó yẹ ẹ̀yin mùsùlùmí àwọn ẹ gbọ́dọ̀ gbà báyìí o wọ́n so ẹ̀yin náà fèsì wọn tí wọ́n bá fèsì yín ni o so nígbà tí a bá ní olórí so tá a bá ní olórí ta ní khalifa tí ó ń darí islam khalifatul am so tá a bá ti ní so nígbà yẹn là ń sọ kìí ṣe àwọn boko haram àbí àwọn ICC là ń sọ so ìwọ̀n gbàtà bá tó lórí islam bá wà tó wá ní ogun yá wọ́n ń gbógun táwọn mùsùlùmí bì kan ó yẹ lọ fèsì wọn nígbà yẹn ni à ń sọ so kìí ṣe ní àsìkò yìí ni à ń sọ so àbí wọ́n tiẹ̀ wá àwọn kan wá àtàkì yín pé ẹ̀ ní sin tọ́lọ́wọ́n bá mọ́ ẹ̀ ní sin lọ́wọ́n bá mọ́ nígbà yẹn náà ẹ̀yin náà ṣe kí ni ẹ̀yin náà jà gẹ́gẹ́ bí wọ́n ṣe wá àtàkì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nílùú Madina tó fa ogun Badr tó fa ogun Uhud tó wá àtàkì pé irọ́ afẹ́ lọ pa wọ́n run níjọ́ tán bá dìde sẹ́yìn náà tán náà àwọn fẹ́ wá pa yín run níbi tẹ́ ẹ wà àbí àwọn fẹ́ wá pa yín run nílùú yín pé ẹ̀ní róúnjẹ jẹ mọ́ ẹ̀ nígbà tẹ́ ẹ bá tiẹ̀ tí róúnjẹ jẹ mọ́ ẹ̀ ní lè sin lọ́ọ̀ mọ́ ẹ̀yin náà ṣe kí ni ẹ̀yin náà àtàkì wọn padà ní o so ẹni máa wò pé ẹjẹ́ akáwọ́ gbéra rárá irọ́ o ẹ̀yin náà àtàkì wọn padà ní so àwọn eléyìí ni torí pé Ọlọ́run bá àlékè ọlá ó ti rẹ̀ nù wa'ada alayhi haqqan Ọlọ́run bá ó ti sàdéhùn àdéhùn rẹ̀ òdodo sí ni fi Tawrah ó ń bẹ́ẹ̀ nù àtàwọ́rá bẹ́ẹ̀ bá lọ wọnú àtàwọ́rá ẹ̀ bá ń bẹ̀ wàlẹ̀ Injil bẹ́ẹ̀ bá sì lọ wọnú Injil ẹ̀ bá ń bẹ̀ àdéhùn tọ́lọ́run bá àlékè ọlá tó ṣe wàlẹ̀ Qur'an bẹ́ẹ̀ bá sì wọnú al-Qur'an ẹ̀ bá ń bẹ̀ so eléyìí ẹlọ́ka sọ́tù Tawbah àyà 111 bákan náà wa qala ta'ala Ọlọ́run bá àlékè ọlá tó sọ pé yá ayyuhal ladina amanu mo pè yín olùgbàgbọ́ òdodo hal adullukum ala tijaratin tunjikum min adabin alim bàbá tiẹ̀ gbọ́ bẹ́ẹ̀ gan pé oyin tó yẹ kí gbogbo èèyàn máa ṣiṣẹ́ lé lórí nìyẹn pé Ọlọ́run bá ní ẹ jẹ́ ń tọ́ka fún yín ǹjẹ́ mi ò wá ní tọ́ka sí fún yín ẹ jẹ́ ń tọ́ka fún yín ala tijaratin tunjikum min adabin alim ẹ jẹ́ ń tọ́ka òwò tẹ́ ẹ ṣe tí ó là yín kúrò nínú ìyà ẹlẹ́ta eléro tẹ́yìn òfin ní sí lára àwọn tí ó jìyà lọ́dọ̀ èmi Ọlọ́run ẹ jẹ́ ń tọ́ka òwò tẹ́ ẹ ṣe tẹ́yìn ò ní sí lára àwọn tí ó jìyà tẹ́ẹ̀ ní sí lára àwọn tí ó wọná èmi Ọlọ́run òwò tẹ́ ẹ ṣe ẹ jẹ́ ń tọ́ka rẹ̀ fún yín òwò tẹ́ ẹ ṣe tí ó là yín kúrò níbi ìyà ẹlẹ́ta eléro tẹ́yìn òfin ní jìyà tó bá dọjọ́ gbèǹde alkiyama ìyàwó ń ta mí ó ń romí tẹ́yìn òfin ní bá wọn jẹ́ lọ́jọ́ gbèǹde alkiyama ẹ jẹ́ ń júwe òwò tẹ́ ẹ ṣe tí ó là yín bí ìyà yẹn kí làkọ́kọ́ òwò náà tu'minuna billahi wa rasulihi àkọ́kọ́ rẹ̀ náà ni pé ẹ nígbàgbọ́ sọ́lọ́run ẹ sì nígbàgbọ́ sànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kìí ṣe pé ìgbàgbọ́ sọ́lọ́run nìkan tu'minuna billahi wa rasulihi ẹ nígbàgbọ́ sọ́lọ́run ẹ nígbàgbọ́ sànábì ò ní dáàtù pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ bá ti ní dáàtù sànábì sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ti ṣòfò ẹ nígbàgbọ́ sọ́lọ́run ẹ sì nígbàgbọ́ sànábì watujahiduna fi sabilillahi bi amwalikum wa anfusikum ẹ wà máa jagun sójú ọ̀nà Ọlọ́run ọba pẹ̀lú dúkìá yín pẹ̀lú àwọn dúkìá tẹ́ ẹ bá ní ẹ máa ná sójú ọ̀nà Ọlọ́run ọba wa anfusikum àtẹ̀mí yín ẹ máa ná sójú ọ̀nà tó Ọlọ́run ìmọ̀ tó o ní ó ná sójú ọ̀nà Ọlọ́run owó tó o ní ó ná sójú ọ̀nà Ọlọ́run ọgbọ́n tó o ní ó ná sójú ọ̀nà Ọlọ́run iyì tó o ní ó ná sójú ọ̀nà Ọlọ́run gbogbo tó o bá ní pátápátá ó máa ná sójú ọ̀nà tọ́lọ́run ọba Allah ni Ọlọ́run ní dhalikum khayrul lakum in kuntum ta'lamun tẹ́ bá ṣe báyìí eléyìí ló dáa jù fún yín tó bá jẹ́ pé ẹ bá mọ̀ ní ẹlòmíì wọn àìsàn máa pè é wá náwó sí tọ́lọ́run kíní kan a máa yín mú wá ṣe kíní kan sí tọ́lọ́run
wọn torí pé wọn ò mọ dáadáa tó wà ńbẹ̀ àti pé nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà Yorùbá àwọn àfáà náà wọn ò jẹ́ kó yí àwọn olówó wípé iṣẹ́ tá à ń ṣe yìí nǹkan tá à ń ṣe yìí àbí ibi tẹ́ ẹ fẹ́ náwó yín sí yìí ẹ má rí pé ẹ náwó fàáfàá o nígbà táwọn kọ́ mọ́sálásí ṣe fi ọ̀ṣun òdù nísìn kẹ́nìkan wá fowó lẹ́kọ́ wá rí pé òun náwó fàáfàá Saheed ni ẹ dákun sáfà Saheed ló náwó fún bóun kan bá ti ní pé àfà Saheed ló náwó fún gan kò wúlò pé àfà Saheed ń ṣe tiẹ̀ ìwọ náà ń ṣe tiẹ̀ ni ta ló náwó fún ó náwó ẹ fọlọ́ so àwọn tí àwọn ọ̀gọ̀rọ̀ àwọn olówó wọ́n rí wípé torí ẹ̀ ni ò jẹ́ káwọn àṣeyọrí sí níbi àwọn sẹ́ẹ̀sìn àwọn náà sì ń rí bẹ́ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àfáà náà wọn ò ní ṣe kíni wọn ò ní kọ̀ náà wọn ò láyọ̀ ọkàn torí pé àwọn náà tán bá ti àwọn fẹ́ ṣe nǹkan báyìí àwọn fẹ́ ṣe kíni wọ́n bá fún wọn lówó tán fún wọn lówó tán fún wọn lówó wọn ná wọn pínwó jẹ ni so wọn ní kọ̀ náà so àwọn olówó àrí bí ẹni pé àwọn làwọn ń fún lówó wọn àrí bí ẹni pé àwọn fẹ́ bọ́ọ̀lù wọn bá àlékè ọlá ṣòwò ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí ni ò jẹ́ kí ìlọsíwájú kó sí pàápàá jùlọ nílùú tiwa ní Nàìjíríà ń bì nínú Islam ni ò jẹ́ kí ìlọsíwájú ó sí torí ó yẹ kí Islam gan kó ti gbogbo àwọn nǹkan ilé ìwé ni ìkíní kan ni gbogbo àwọn nǹkan yẹn ló ti yẹ kí Islam fún rẹ̀ ó sì sáà lówó ni kò sówó lọ́wọ́ àwọn mùsùlùmí ni sáwọn àfẹ́ẹ̀sìn ò sí ni sáwọn olówó ò sí ni ṣùgbọ́n ẹnìkan kan ò sí ó ń kálukú sórí pé wọn ò rí nírí wípé kí ni o àwọn fẹ́ ṣe kíní ìfọlọ́ so àwọn àfáà náà àwọn náà ti rí ni pé kó lówó náwó káwọn máa gbowó yẹn lọ́wọ́ ẹ̀ kí wọ́n máa fi gbọ́ bùkátà àtàrà wọn ó parí. wọn láti lọ sójú ọ̀nà tọ́lọ̀ kódà bí olówó bá tún wá ó gbọ́dọ̀ ṣètò pé ẹ̀yin àfa tìyín nì ẹ̀yin náà ní ọmọ ẹ̀yin náà níyàwó tìyín nì ẹ̀yin náà mọ̀ so táàsì máa fẹ́yìn ní tìyín nì so nǹkan yẹ òní kò ní ṣe so àwọn olówó náà ní fọ́ọ̀tì tiwọn so ẹ̀yin náà ò ṣètò fún àfa ṣètò fún àwọn àfa ẹ̀sìn tí wọ́n ń ṣiṣẹ́ fẹ́sìn àbí àwọn àfa ẹ̀sìn tí wọ́n ń ṣiṣẹ́ fẹ́sìn tí wọ́n ń tẹ́yìn náà ń béèrè pé báyìí ẹ̀ ní ṣètò fún wọn so tẹ́ ẹ̀ bá ṣètò fún wọn so gbogbo àwọn nǹkan àwọn náà mọ rí àwọn nǹkan mi àṣẹ opportunity sílé ayé wa ń dàrú so torí pé òun kálukú ò sí kíni kò play role ẹ̀ àfa ò play role ẹ̀ àwọn èèyàn àwọn náà ò play role tiwọn òun kálukú wa ń ṣàbòsí ọjọ́ gbèǹde alkiyama bó ló ń kálukú ó sì yanjú ọ̀rọ̀ rẹ̀ níwájú ọlọ́run àfi ká padà lọ́lọ́run bá lékè ọlá ní dhalikum khairul lakum in kuntum ta'lamun tẹ́ bá lè ṣe báyìí o ní ó mọ̀ lóore fún yín tó bá jẹ́ pé ẹ bá mọ̀ ni yaghfir lakum dhunubakum nínú àwọn oore tí ó jẹ́ fún yín ni pé àwọn ẹ̀ṣẹ̀ yín tẹ́yìn kọ́kọ́ dá yẹ ọlọ́run yóò bá yín parẹ́ yóò ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ yín wàyòdèkìlùkùm jannatin tajri min tahtiha al-anhar ọlọ́run ọbọ̀ wà tún máa fún ẹ bá tún wá dọjọ́ gbẹ̀ndé alkiyama tó dọjọ́ tó lọ ń dájọ́ ọlọ́run ó ní kẹ́yìn ọmọ lọ sí àlìjánà ní sòsè àwọn àlìjánà táwọn odò ń sàn nísàlẹ̀ rẹ̀ wa masakina tayyibatan fi jannati adn àwọn àyè tó dá àwọn ibùgbé tó dá nínú àlìjánà gbére ibẹ̀ lọ́lọ́run ọba àlekí ọlá ó fún yín tẹ́ mọ̀ gbé dhalika al-fawzul azim èrèǹjẹ́ wo ló tún tẹ́lẹ̀ èrèǹjẹ́ tó tóbi jù lónìí tó yẹ kémi àti ká máa sáré rẹ̀ kọ́lọ́ máa kó sí rọrùn fún wa so nínú àwọn iṣẹ́ rere báyìí òun ni kíni o òun ni ó gbé wa wà àlìjánà o ayé wọ́n da àlùkìyámà wọ́n tún da bákan náà nínú àwọn iṣẹ́ rí ẹlẹ́ẹ̀kẹfà ó ní àtàwòbàtù kéèyàn máa túbà lọ sọ́dọ̀ ọlọ́run torí pé ṣíṣe táwòbà ó máa ń bi àwọn ẹ̀ṣẹ̀ téèyàn ti dá síwájú ó máa ń ṣe kíni ó máa ń bi wó ni ìyẹn l'Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ló fi sọ pé àtàhìbù minan dhanbi kama la dhanba lahu àtàhìbù minan dhanbi kama la dhanba lahu gbogbo ẹnikẹ́ni tó ṣe kí ni o gbogbo ẹnikẹ́ni tó bá túbá kúrò níbi ẹ̀ṣẹ̀ kan gẹ́gẹ́ bí ẹni tí ò lẹ́ṣẹ̀ kankan lọ́rùn níbi ẹni tí ò dẹ́ṣẹ̀ rí ni ọlọ́run ọba àlékiọlá ó yàtọ̀ sí ìwọ tó jẹ́ pé ìwà àtẹnìkan ẹ lọ́rọ̀ àṣọ wọ́n dẹ̀ ti bẹ̀ẹ́ ó ti parí ọ̀rọ̀ yẹn ti tán ó tún di jọ́ mi nǹkan kan wá tún ṣẹlẹ̀ láàrin lónìí bẹ́ẹ̀ náà ní jò ní iná ọlọ́run ọba yàtọ̀ sí yẹn ọlọ́run ọba yìí sí bẹ́ẹ̀ so
tọ́lọ́run bá ti jẹ́ òun foríjì ẹ̀ ilé ó ti foríjì ẹ̀ nìyẹn. So tó bá di jọ́b tó ṣẹ̀ṣẹ̀ mi kò ní sọ pé bẹ́ẹ̀ náà ló ṣe ń jó ní ara tọ́lọ́run bá fi ń jẹ́ àlàáfù alámójúkúrò so agbọ́dọ̀ jẹ tí ó lámójúkúrò so torí pé káwa náà fẹ́ kọ́lọ́run ọba àlekè ọlá kó ṣàmójúkúrò fún wa so àwọn tí wọ́n bá wá sí àwa náà káwa náà sì pinnu káwọn ṣàmójúkúrò fún wọn so ata ibùmínà dánbì kàmálà dánbà láhù Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹ̀rí ẹni tó bá túbá kúrò níbi ẹ̀ṣẹ̀ tó ṣe tábà kúrò níbi ẹ̀ kí ló jẹ́ pé èèyàn túbá kúrò níbi ẹ̀ náà ni kó jáwọ́ níbi ẹ̀ṣẹ̀ yẹn kó má dé bẹ́ẹ̀ mọ́ kó má banújẹ́ lórí pé òun ti dẹ́ṣẹ̀ ìsọ́lọ̀ kó má sunkún sọ́lọ̀ lọ́rùn kó sì má débi ẹ̀ṣẹ̀ yẹn mọ́ tó jẹ́ pé èèyàn túbá nìyẹn wọ́n ní gẹ́gẹ́ bí ẹni tí ò sí kíni o irú ẹni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ò lẹ́ṣẹ̀ kankan lọ́rùn ni eléyìí bákan náà Ọlọ́run náà sọ ní Al-Qur'ani pé illa man taba wa amana wa amila soliha àwọn táwọn Ọlọ́run ọba tá a fi sínú àlìjẹ́nà tá a ṣàmójúkúrò fún wọn làwọn tó ṣe pé kí ni wọ́n ronú pìwàdà kúrò níbi àìdá tí wọ́n ń ṣe wa amana wọ́n wá gbọ́ Ọlọ́run ọba gbọ́ wa amila soliha wọ́n wá ń ṣiṣẹ́ rere faulaika yadkhuluna aljannata Ọlọ́run ní gbogbo àwọn eléyìí àwọn tí wọ́n bá rí bẹ́ẹ̀ àwọn ni wọ́n wọ àlìjánná wàlá yudhlamuna shay'a Ọlọ́run sì ní wọn ò ní ṣàbòsí kankan sí wọn bí ti wulẹ̀ ó mọ̀ so Ọlọ́run ò ní ṣàbòsí wọn so torí ẹ̀ jàmá mùsùlùmí ẹ jẹ́ kí a ṣe dáadáa o so àwọn okùnfà tí a dẹ̀ fi rí orí ayé àtàlùkíámà tá a fi wà jẹ́nà fìrìdáùs àwọn òkùnfà yìí níta gbọ́dọ̀ mójútó ni o. bákan náà nínú ẹ̀ òun náà ni alistiqamatu ala dinillah ìyẹn ni ká dúró déédéé lórí ẹ̀sìn Ọlọ́run ká má jẹ́ kẹ́sẹ̀ wọ́ yẹ̀ báwọn yẹn ṣe lè fún kí wọ́n máa pariwo tó kí wọ́n máa sọ pé àṣẹ kínní kan igbá kan àwo kan ìwọ dúró sórí òdodo dúró déédéé síbi ẹ̀sìn Ọlọ́run pé àlẹ́sìn Ọlọ́run ò gbọ́dọ̀ bàjẹ́ torí Ọlọ́run bá sọ pé innal ladina qalu rabbuna Allahu thumma istaqamu dájúdájú àwọn tí wọ́n sọ pé Allah ni Ọlọ́run ọba wa thumma istaqamu lẹ́yìn wá àgbà náà wọ́n wá dúró déédéé wọn ò yẹsẹ̀ ìmánì wọn dúró ọkàn wọn dúró digbí wọ́n tún rẹ́dì láti jà lójú ọ̀nà tọ́lọ́run wọ́n rẹ́dì láti ṣe kíni láti face àwọn ẹni tí wọ́n bá ṣe kíni tí wọ́n tayọ ààlà pé ntọ́lọ́run bá sọ ni gbogbo tó bá gbà láàfún bọ́lọ́run bá ṣe sọ ni kò sì ní yí padà so wọ́n dúró tẹ̀sìn Ọlọ́run ọba ẹsẹ̀ wọn ò yẹ kó mi Ọlọ́run ní kí lọ́lọ́run ọba sọ Ọlọ́run ní thumma istaqamu ẹ̀rí innal ladina qalu rabbuna Allahu thumma istaqamu dájúdájú gbogbo àwọn tí wọ́n sọ pé Allah lọ́lọ́run ọba wa thumma istaqamu lẹ́yìn náà wọ́n dúró déédéé ìyẹn ni pé bí wọ́n ṣe ń sọ pé Allah lọ́lọ́run ọba wa bí wọ́n ṣe ń kàlù Kùránì fáwọn èèyàn tó ń sọ pé tọ́lọ́run sọ ni tọ́nàbí sọ ni báyìí báyìí orí ẹ̀ náà làwọn náà ń ṣe ní tó jẹ́ pé èèyàn dúró déédéé nìyẹn ìyẹn ni pé ní tó ń sọ náà ló ń ṣe ibi tó ń pa àwọn èèyàn sí nìwọ náà ń ṣe nìwọ náà ń lọ so ọ̀rọ̀ Ọlọ́run tó ń sọ fáwọn èèyàn nìwọ náà ń lò thumma istaqamu òdodo ọ̀rọ̀ Ọlọ́run bá tó ń bá àwọn èèyàn sọ ìwọ náà dúró sórí ẹ̀ gbogbo ẹni tó bá ti ń ka ọ̀rọ̀ Ọlọ́run wọn náà ń kà bó ṣe ń kà bẹ́ẹ̀ ló ń lò tó jẹ́ pé èèyàn ṣe istiqama nìyẹn o èèyàn dúró déédéé nìyẹn Ọlọ́run ní fala khawfun alayhim wala hum yahzanun irú àwọn báyìí kò ní sí bẹ̀rù fún wọn o wọn ò sì ní sínú ẹni tí ó bànújẹ́ àtayé àtàlùkìyàmọ̀ ẹ̀rù ò ní bà wọ́n wọn ò sì ní sínú ẹni tí ó bànújẹ́ so oore ńlá tọ́lọ́run bá tí ó ṣe fún wọn ni Ọlọ́run wá ní ulaika ashabul jannati àwọn wọ̀nyí lérò àlìjánná khalidina fiha wọ́n wà nú àlìjánná náà wọ́n mọ gbébẹ̀ lọ gbére jaza'an bima kanu ya'malun ẹ̀san dásan fún wọn ni ẹ̀san sẹ́ẹ̀rì tí wọ́n ṣe torí sẹ́ẹ̀rì tí wọ́n ṣe táwọn náà dúró tẹ̀sìn Ọlọ́run ọba láyé ìtawà fi takú torí ẹ̀sìn Ọlọ́run ni kọ́lọ́n bá kó mọ̀ jẹ́ kẹsẹ̀ wọ́ yẹ̀ ń bẹ̀ kọ́lọ́n bá kó ṣe wá lọ́mọ àlìjẹ́nnà tá a bá lọ wọnú Suratul Ahqaf ayah 13 á bá ọ̀rọ̀ yìí á bá ń bẹ̀ so àwọn eléyìí òun nìkan tí èmi àti yín tá a gbọ́dọ̀ mójútó àwọn wọ́n pọ̀ so a gbọ́dọ̀ mójútó wọn
láti dúró síbi tí ọlọ́run ọba àlékiọlá síbi tó fi wá sí. So nínú àwọn òkùnfà náà òun náà ní tọ́lábùlà ilmi liwájú ìlà ká wá mọ̀ ní títorí ọlọ́run ọba àlékiọlá, ká wá mẹ́sìn ọlọ́run ọba yìí nítorí tọ́lọ́run ọba àlékiọlá. So torí ẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní wa man salaka tariqan yaltamisu fihi ilman sahala Allahu lahu bihi tariqan ila al-jannah. Ó ní gbogbo ẹnìkan tó bá kó sójú ọ̀nà tó wá mímọ̀ láti fi wá mọ̀ nípa tọ́lọ́run, ọlọ́run ọba àlékiọlá yóò ṣe ọ̀nà náà, yóò ṣe nírọ̀rùn fún lọ sọ́nà àlìjánnà. Wa majtama'a qawmun fi baytin min buyutillah. Ó wá ní àwọn èèyàn kan wọn ò ní kóra wọn jọ sínú ilé kan nínú àwọn ilé ọlọ́run, yatluna kitaballah tí wọ́n máa ka tírà ọlọ́run, wa yatadarasunahu tí wọ́n máa fi ṣèdánilẹ́kọ̀ọ́ láàrin ara wọn. Ó ti yé sìn eléyìí kò ń ṣe pé ẹ kó jọ ẹ wá ń ṣe fàlàyé ọgọ́rùn-ún sẹ́sítà fúnlá ọgọ́rùn-ún abẹ́ wa tẹ̀sán funfun lẹ̀ ìyẹ́kọ́ lọ́wọ́ bá ń sọ o. Ìyẹ̀kọ́ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣúfì náà máa ń lo àdíìsì yìí wá ní ayẹ̀rí ọlọ́run bá sọ pé wa majtama'a qawmun fi baytin min buyutillah, àwọn èèyàn kan ò ní kó jọ nínú ilé kan nínú ilé ọlọ́run. So wọ́n wà dúró ń bẹ̀ wọn. Ìmọ̀ àkàyòkù yatluna kitaballah yìí ń kọ́ tí wọ́n ń ka tírà ọlọ́run, ṣé tírà lẹ́yìn ń kà ń bẹ̀, ṣé Kùránì lẹ́yìn ń kà ń bí tẹ́wà. Yatluna kitaballah òkè ó wá ní àmọ̀ ṣàdúrà ni táwọn ka Kùránì táwọn sọ pé báyìí ìyẹn náà ò tún wọlé torí pé wa yatadarasunahu tí wọ́n mọ̀ fi ṣèdánilẹ́kọ̀ọ́ láàrin ara wọn. Irú èyí tá à ń sọ ìlọ́lọ́wọ́n bá ń sọ. Àwọn ní mọ́sálásí àwa ṣe alkọ̀ àwa ń kálù Kùránì àkọ́rọ̀ ànábì àwa ń fi ṣe wáàsí fúnra wa ní tí wọ́n ń sọ ní yatadarasuna tí wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ láàrin ara wọn. Nǹkan tí wọ́n ń sọ nìyẹn kejì pé wàá kójọ wà ní àwọn àmọ́ ṣe la ilaha illallah ọgọ́rùn-ún àmọ́ ṣe lápapọ̀ àìkọ̀fàyà Latifu wá 29 á ṣe kíní kan rárá. Gbogbo òye ó mọ̀ ṣe la ilaha illallah ó mọ̀ ṣe astaghfirullah ó jókòó tó mọ̀ dáyẹ̀ sí ni wọ́n èé ṣe yẹ lápapọ̀ nù súnà ànábì sallallahu alaihi wasallam. Ànábì àtàwọn sàbí òjókòó kí wọ́n wá mọ̀ ṣàṣkárù lápapọ̀. Ìyẹn ló fà á tó jẹ́ pé Abdullahi ibn Mas'ud wọ́n lọ lé àwọn tí wọ́n lọ jó ńgbà tánàbí sallallahu alaihi wasallam kú tán àwọn tàbíyìn tí wọ́n dé táwọn lọ ń jókòó ní ọyá mú ẹsẹ̀ láìlọ́lọ́ ọgọ́rùn-ún ẹsẹ̀ sílfàrò ọgọ́rùn-ún ẹ̀ka kínní kan tí wọ́n lọ lé wọn dànù ńbẹ̀ tán yọ pàṣán sí wọn pé ànábì ní bàtà rẹ̀ ò tí ì ya aṣọ rẹ̀ ò tí ì gbó ẹ ti bẹ̀rẹ̀ sí ń fẹ́ máa dáadáa dálẹ̀. So tí wọ́n lé wọn dànù Abdullahi ibn Mas'ud àtàwọn sàbẹ́ tó kù tí wọ́n lé gbogbo wọn dànù ńjọ́ náà lọ́hùn. So kèé ṣe so eléyìí ohun tọ́lọ́run bá ń sọ ìtí ànábì sálàmù ń sọ ni òun ni pé kí ni àwọn tí wọ́n wà nínú mọ́sálásí tí wọ́n wà máa ṣèdánilẹ́kọ̀ọ́ tí wọ́n máa kàlù Qur'an tí wọ́n wà máa fi ṣèdánilẹ́kọ̀ọ́ láàrin ara wọn nǹkan tí wọ́n ń sọ nìyẹn ìyẹn láàjọ kójọpọ̀ lé lórí tí wọ́n wà máa fàlù Qur'an ṣèdánilẹ́kọ̀ọ́ ó ní illa nazalati alayhim sakina àyàfi kí ọlọ́run ọba àlékiọlá bẹ́yẹn bá ti ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba àlékiọlá yóò sọ ìfọ̀kànbalẹ̀ léèyàn lórí wágàsíyátìkùmù rahma ọlọ́run ọba àlékiọlá yóò ráàmà ọlọ́run ọba yóò sì bòòyàn dàrú wàháfàtìkùmù lè màláìka so àwọn màláìka ó ṣe kí ni wọ́n rọ̀ kiri ká wa níbẹ̀ wàdàkárọ̀hùnmùlọ́wù fíìmàn ìdáwù ọlọ́run ọba àlékiọlá náà wà mọ́ yóò mọ̀ dákọ̀ yóò mọ̀ rántí wọn pé lágbájá ọmọ lágbájá tàmọ́dé ọmọ lágbájá ní ọ̀dọ̀ rẹ̀ ìké èmi ọlọ́run kó lọ mọ́ bá báyìí àánú èmi ọlọ́run kó lọ mọ́ bá báyìí èmi ọlọ́run mo dá lọ́lá báyìí èmi ọtí ẹ̀ làlìjẹ́ náà báyìí tí ẹ̀ lóore báyìí ọlọ́run bá wọ́n mọ̀ síbẹ̀ fún wọn. So tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ pé kéèyàn máa sì dánilẹ́kọ̀ọ́ kéèyàn jókòó ká lọ bóyá mọ́sálásí ni bóyá ibìkan náà ni so ká jókòó bá a ṣe ń ṣe yìí náà so kájọ àgbègbè tó bá jókòó tó ń gbọ́ mi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí náà tá a jọ ń sọ kí là ń ṣe à ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ láàrin ara wa àwa náà wọnú ọ̀rọ̀ tó jì sí Ọlọ́run sallallahu alaihi wasallam sọ ń yẹ tó sọ ń bẹ̀ ni sọ àwa ń ka Al-Qur'an à ń kọ̀rọ̀ ànábì láti fi ṣe kí ni o láti fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ láàrin ara wa so àwọn màláìkà Ọlọ́run bó mọ̀ ọ̀rọ̀ kiri ká wa bákan náà ìkí Ọlọ́run bó mọ̀ sọ̀kalẹ̀ lé wa lórí ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run bá yóò bò wá dàrú Allahu Akbar so ọlọ́run máa dá akọ wa lọ́dọ̀ rẹ̀ pé lágbájá ọmọ lágbájá tàmọ̀dó ọmọ tàmọ̀dó ọlọ́run wà máa pín oore fún wa
abẹ́lọ́wọ̀n ọba àlekíọ́lá kọ́lọ́wọ̀n ọba kí ó ṣe bẹ́ẹ̀ fún wa kọ́lọ́wọ̀n ọba kó ṣe bẹ́ẹ̀ fún wa àtẹ̀mí àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa. so nínú àwọn ní téèyàn fi ṣoríire ayé àti tàlùkíámọ̀ ni èèyàn wá ti ń bẹ nínú àwọn tọ́lọ́wọ̀n bá ń fẹ́ tọ́lọ́wọ̀n bá ń dunnú sí nìyẹn ló fi jẹ́ pé nígbà tó bá ti wá wà bẹ́ẹ̀ ẹnìkan wá nawọ́ sí ẹ abẹ́nìkan wá sọ pé ògùnbi tó fẹ́ gbà abẹ́nìkan wá rọ àìdá sí ẹ abẹ́nìkan wá ní òun ó pète rẹ ẹ mọ̀ pé ọlọ́run bá ó ti fẹ́ràn rẹ ọlọ́run bá sì ti sọ̀pọ́ọ̀tì rẹ ẹ̀yìn ta ni ó wá borí sẹ́nìkan borí ọlọ́run bá rí ni so ọlọ́run bá fúnra rẹ ló sọ ó ní àwọn wo ni ó borí àwọn ìjọ tọlọ́run inna iziba lọ́ọ̀yì omolемufulihun àwa inna jundana lahumuligọ́ọ̀lìbùn. àwọn ọmọ ogun tàwọn ọlọ́run ni ó borí àwọn ìjọ tọ́lọ́ àwọn pátì tọlọ́run àwọn ni wọ́n ó ṣoríire ọlọ́run bá àlékiọlá kó fèmí àti yín kó fi wá wọ̀ sínú àwọn pátì ọlọ́run. bákan náà nínú àwọn nǹkan tí ṣe òkùnfà oríire téèyàn fi ṣoríire ayé téèyàn fi wá àlìjánnà náà rọrùn òun náà ni binaul masajid kíkọ́ àwọn mọ́sálásí kéèyàn máa kọ́ mọ́sálásí kìí ṣẹ́yọ kan gan kéèyàn máa kọ́ mọ́sálásí káàkiri binaul masajid kéèyàn máa kọ́ àwọn mọ́sálásí. so tábàlọ́wọ́ ní Sahihul Bukhari láti ọ̀dọ̀ Uthman bin Affan radiyallahu anhu kọ́lọ̀ bá kó bá wa kẹ́ ó ní annahu sami'a Rasulallahi sallallahu alaihi wasallam yaqul ó ní mo gbọ́ tánàbí mo fi tí ara mi gbọ́ ni tánàbí sallallahu alaihi wasallam sọ pé man bana masjidan yabtagi bihi wajha Allah gbogbo ẹnikẹ́ni tó bá kọ́ mọ́sálásí tó fi ń wá ojú rí ọlọ́run bana Allahu lahu mithlahu fil janna irú rẹ̀ náà ọlọ́run ó kọ́ fún nínú àlìjánná irú mọ́sálásí ni ọlọ́run ó ṣe kíni yóò kọ́ fún nínú àlìjánná ìtumọ̀ ẹni pé ọlọ́run ó kọ́lé ńlá fúnrú ẹni bẹ́ẹ̀ náà ní inú àlìjánná. so iṣẹ́ olóore ni kéèyàn kọ́ mọ́sálásí o la fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fún àṣeyọrí tó fún gbogbo àwa ṣèfì olùṣe nípa mọ́sálásí wa eléyìí tí ọlọ́run bá ṣe rọrùn fún wa kọ́lọ́run bá àlekọ́lá kó gbà lẹ́sìn fún wa gbogbo àwa tá a náwó sí tá a ná owó tá a wo tàwọn ẹlẹ́gàn tá a wo tàwọn tán ń bínú tá a wo pé ṣe bọ́lọ́run bá lè mi fẹ́ ṣe nǹkan fún ẹ tó bá bínú kó máa bínú ẹ tó bá bínú kó gun sánmọ̀ kó mú okùn kó sọ sókè kó so mọ́ nǹkan tó ga kó wá máa gùn lọ tó bá wá dàrin méjì kó gbé okùn yẹn kó ré bọ́ gbàá so bóyá bínú rẹ̀ ó lọ so ní ẹni kò sí nǹkan tó kàn wọ́n ẹ wá náwó yín ẹ̀ ń dá sí tọ́lọ́ yẹn sí ọlọ́run ọba àlékiọlá ilẹ̀ sí fún so ilé ni ọlọ́run irú mọ́sálásí ẹ̀ náà lọ́lọ́run ó kọ̀ fẹ́yìn náà ní àlìjánnà so anabi sallallahu alaihi wasallam ló sọ bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ jàmáà mùsùlùmí so nínú iṣẹ́ rẹ̀ téèyàn ó mójútó téèyàn fi sórí ayé àtàlùkíyàmọ̀ téèyàn fi wà àlìjánnà onídẹ̀ra iná ni kéèyàn kọ́ mọ́sálásí ọlọ́run máa yọ àwa náà lẹ̀ nínú tí ó kọ́ mọ́sálásí ṣèwálẹ̀ tí ó kọ́ mọ́sálásí akọ́ lẹ́yọ adáakọ́ ni àbá akọ́ lákọ̀papọ̀ àti wọnú rẹ̀ adáakọ́ ni àbá akọ́ lápapọ̀ àti wọnú rẹ̀ so kọ́lọ̀ ìyí ni násùmí ìbẹ́ tó ní ànábì sọ́sọ́ sọ pé bẹ́yàn bá kọ́ mọ́sálásí man bana masjida kalbeiti kọfas bẹ́yàn kọ́ mọ́sálásí àbí kàmọ́ fásitì kọfas ó wá dà gẹ́gẹ́ bí àwọn kàmọ́ kọ́là rasul ó wá dà gẹ́gẹ́ bí ilé ẹyẹ ṣé mọ́sálásí tó dàbí ilé ẹyẹ séèyàn lè wọ̀ bẹ̀ kírun ìyẹn ni àwọn àfáà ẹ̀sìn fi wá ń ṣàlàyé pé òun ni wípé ibi kéèyàn jọ kọ́ mọ́sálásí kéèyàn dáwó sẹ́yìn sí ẹni tó dá 50,000 50,000 ẹnìkan tó lè dà kọ́ mọ́sálásí so ti ẹ̀ ń sìn ṣùgbọ́n so ní túmọ̀ ẹni pé àdìsí yẹn ó ń sọ̀rọ̀ pé ké èèyàn jọ dá èèyàn jọ kọ́ papọ̀ so gbogbo wọn náà lọ́lọ́run kọ́lé fún lálìjánnà bánà lọ́hùn láhùn bẹ́yìí ta fìlìjà pé ẹ tó kọ́ mọ́sálásí tó wá dàbí ilé ẹyẹ o ọlọ́run ó kọ́lé fún lálìjánnà so tó túmọ̀ sí pé nìsín owó díẹ̀ tó ní sọ́wọ́n pé owó yẹ ò lè dá kọ́ mọ́sálásí ṣùgbọ́n bó ṣe fílẹ̀ yẹ ok mo fi 5,000 náà ni mo fílẹ̀ lówó tó ń bẹ lọ́wọ́ tí mo ní tó kọ́ mọ́sálásí kò kọ́ nǹkan kan sóò tábà rọra bu díẹ̀ bẹ́ẹ̀ báyìí tó tiẹ̀ tó bó a bá bu sáìtì ilé ẹyẹ gan so kò kọ́ ṣùgbọ́n ọlọ́run bó sànyàn lẹ́sàn-án oore yẹ yóò kọ́lé fún yàn ní àlìjánnà lórí pé èèyàn ṣe bẹ́ẹ̀ so nínú àwọn sẹ́ẹ̀rí téèyàn fi sóríire ayé àtàlùkíyàmọ̀ ni abẹ́lọ́wọ̀n ọba àlékiọlá kọ́lọ́wọ̀n ọba àlékiọlá kó gbà lẹ́sìn fún wa gbogbo àwọn tí wọ́n náwó wọn tí wọ́n nára wọn tí wọ́n ná gbogbo nǹkan tọ́lọ́wọ̀n bá fún wọn láti fi náà sójú orí mọ́sálásí abẹ́lọ́wọ̀n ọba àlékiọlá kọ́lọ́wọ̀n ọba kó dákun kó kọ́lé fún gbogbo yín lálìjánnà kọ́lọ́wọ̀n ọba àlékiọlá kó ṣe àwọn orí ńláńlá tí dẹ́rù bọ́ta tí pọ̀ta lẹ́kún kọ́lọ́wọ̀n ọba àlékiọlá kó bá wa ṣe àwọn orí bẹ́ẹ̀ kó ṣe fún yín láyé ń bì kó ṣe fún yín láyé
bàbá kan náà inú àlìjánná Firdaus ọlọ́run bá àlékè ọlá kó bá fi sàn yín lẹ́sàn mo sì tọrọ fún ọlọ́run tí ó rí bẹ́ẹ̀ fún mi náà wala la ilaha illallah. bákan náà nínú àwọn òkùnfà téèyàn fi sórí ayé àtàlùkíyàmọ̀ òní husnul khuluq ìyẹn náà ni ìwà rí so ìwà rí téèyàn bá ń hùwà rí nínú nǹkan tí ọlọ́run bá àlékè ọlá tí ó fi sàánú èèyàn ni o. so gbogbo ẹni tó bá ń hùwà rí Ànábì sallallahu alaihi wasallam ó ní òun àti ẹ̀ báyìí àwọn òjò wà l'Áljannà. bákan náà gbogbo ẹni tó bá gbé ìwà gàbàǹgebè sọ́ọ̀lẹ̀ gbogbo ẹni tó bá gbé jùlẹ̀ so irú ẹni bẹ́ẹ̀ wọ́n kọ́lé fún nínú láàrin àlìjánná. so bákan náà wa baytun fi wasatil janna liman taraka al-kadhib wọ́n tún kọ́lé fún yàn láàrin àlìjánná ẹni tó bá gbérọ́ pípa jùlẹ̀ tí ò parọ́ tí èso purọ́ so èèyàn gbọ́dọ̀ máa parọ́ o. so bákan náà wàyínkánà máa zì hàn kódà kó jẹ́ pé eré ló fi rọ́yẹ sí ó kàn fi ń parọ́ ó kàn fi ń pààyàn lẹ́rìn ni so irú ẹni bẹ́ẹ̀ kò ìyà ńlá ń bẹ fún o. so kẹ́yìn so ẹni tó ń parọ́ so ó ń ṣe àlìjánná ó ń ṣe lófò ni o. so irọ́ ẹni tí ò bá ti parọ́ ọlọ́run ó kọ́lé fún láàrin gbogbo àlìjánná. bákan náà wa baytun fi a'la àlìjánná liman hasuna khuluquhu bákan náà ọlọ́run bó wà kọ́lé kan ilé síbi tó ga jù lálìjánná fún ẹni tí wà rẹ̀ dá ẹni tó ń hùwà rẹ̀. so tó bá rí bẹ́ẹ̀ jàmáà mùsùlùmí ìta gbọ́dọ̀ mójútó ó ní àwọn wárí. àwọn wo ni wárí? àwọn tọ́lọ́run bá àlékè ọlá pè ní wárí. àwọn wo ni wárí? àwọn tánàbí pè ní wárí sallallahu alaihi wasallam. àwọn tó jẹ́ wárí nínú àṣà tiwa náà tí ò tako ẹ̀sìn ọlọ́run tí ò tako ọ̀rọ̀ ọlọ́run tí ò tako ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ wárí. gbogbo eléyìí ó ní àmójútó táwa náà fi ṣe kíni táwa fi jẹ ẹni rẹ̀. torí ẹ̀ ni wọ́n fi béèrè lọ́wọ́ ìyá wa Aisha pé báwo ni wà ànábì sallallahu alaihi wasallam ó wá ní kana khuluquhu al-Qur'an kana khuluquhu al-Qur'an ó ní ẹ̀rí wà nábì sallallahu alaihi wasallam alukurani ni wà nábì ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo tọ́lọ́run bá ń sọ iná ló fi ń hùwà tọ́lọ́run bá sọ pé báyìí náà ló fi ń hùwà. so ìní wọ́n fi sọ pé ànábì sallallahu alaihi wasallam innaka la'ala khuluqin azim ìwọ ni wáyé dáa jù torí pé gbogbo tọ́lọ́run sọ ló fi ń hùwà gbogbo tọ́lọ́run sọ náà ni ìwà ànábì sallallahu alaihi wasallam. so báwo ló ṣe wá jẹ́ lénìí tó jẹ́ pé èmi àti ẹ àwọn ìwà tiwa wọ́n wá níwà tiwa ò dáa so ẹ̀ táwa ń tẹ̀lé ni ìwà rẹ̀ dáa jù so ìwà tiwa náà gbọ́dọ̀ jẹ́ ìwà tí ó dáa jù ohun tó bá ń jẹ́ wàárí tọ́lọ́run bá pè ní wàárí tánàbí pè ní wàárí tí àwa náà ń pè ní wàárí lọ́dọ̀ wa tí ó sì tako tọ́lọ́run tí ò tako tàná gbogbo eléyìí òun náà ni àwọn náà la gbọ́dọ̀ máa lò. so wà rọ̀súùlù ó wà kùdì wàtú náà so ànábì sallallahu alaihi wasallam òun ni kí ni o òun ni àwòkọ́ṣe wa ọlọ́run bá ní wa innaka la'ala khuluqin azim. so tó bá rí bẹ́ẹ̀ jàmáà mùsùlùmí ẹ jẹ́ á lọ wo ìtàn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ jẹ́ á lọ wo ìtàn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ jẹ́ á lọ wo inú tírà ọlọ́run ẹ jẹ́ á lọ wo inú súnà Ànábì sallallahu alaihi wasallam ó rí àwọn wáre gbogbo tó ń jẹ́ràn wáre so tó jẹ́ pé tá a bá ń ṣe àwa náà á dẹni ire so gbogbo eléyìí òun lèmi àti ẹ gbọ́dọ̀ mójútó a máa ka Al-Qur'an tírà ọlọ́run a sì máa ka àwọn àdìsí Ànábì sallallahu alaihi wasallam a máa rí gbogbo àwọn tó ń jẹ́ wáre bákan náà a máa kàtà Ànábì sallallahu alaihi wasallam a sì máa kàtà àwọn sàábì Ànábì sallallahu alaihi wasallam ó lè mọ̀ wípé kódà béèyàn bá ti gbogbo orú nǹkan yìí so àwọn èèyàn ń ka àwọn èèyàn ṣùgbọ́n àwọn èèyàn ò tẹ̀lé ló jẹ́ kí nǹkan máa bàjẹ́ tá a bá ṣe ń ka tá a bá ń tẹ̀lé tá a ń lò bẹ́ẹ̀ wàláhì kò sẹ́nìkan tí wàá rí ó dáa tó mùsùlùmí lórí ilẹ̀ o. so kọ́lọ̀ wọn bá àlékè ọlá kó dákun kó jọ kí ó sì wá ní ẹni rẹ̀. jàmáà mùsùlùmí inshallah pẹ̀lú ògo Ọlọ́run àwọn okùnfà oríire téèyàn ó fi wà àlìjánnà téèyàn ó fi rí ilé ayé gbé pẹ̀lú àwọn tó pọ̀ ni díẹ̀ nínú rẹ̀ lásọ yìí pẹ̀lú ògo Ọlọ́run á tún máa tẹ̀síwájú nígbà míì kọ́lọ̀ wọn bá àlékè ọlá kó ṣe eléyìí tí a sọ yìí kó ṣe ní àtẹ̀gùn oríire fún wa láyé bí àti ní ọjọ́ ìgbéǹde àkíyàmọ̀ kọ́lọ́mbà kí ó jẹ́ kí àtúbọ̀tán ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mbà kí ó jẹ́ kó dáa kọ́lọ́mbà kí ó ṣe àlékún àánú ẹ̀ lórí wa wala la ilaha illallah wala la hawla wala quwwata illa billah subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum
wa rahmatullahi wa barakatuh.